gbogbo àwọn ọmọ Yorùbá ní ti ilé toko mo kí wa wípé a kú dédé àsìkò yìí o ẹ̀yin ọmọ aládé Oòduà àgbèwá o kò ní gbé ọ̀dàlẹ̀ lágbára Elédùmarè fídíò kan ni mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kájọ wo ẹ farabalẹ̀ dáadáa ẹ bá mi wo fídíò yìí. ẹni tó bá sọ pé ká má ṣe mega rally tó ń bọ̀ yìí tó bá sọ pé ká má ṣe lójú ayé òun à ṣe lẹ́yìn ẹ̀yìn òkú la ti ń jàkàrà bó ṣe máa rí nìyẹn. Bẹ́ẹ̀ ni rally wa ń bọ̀ rally tó ń bọ̀ yìí ó máa bẹ́ wọlé jìgà báyìí bí olè tó wọlé lóru tí ò kanlẹ̀kùn ni bí rally yẹn ṣe máa wọlé nìyẹn. Ṣé rí ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ṣé rí Tinubu ṣe rí ni téèyàn even ọmọ bíbí inú yàn gan pàápàá ọ̀rẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ tímọ́tímọ́ yàn tó súnmọ́ yàn gan pàápàá tó bá jẹ́ pé inú ṣe rí ni tẹ́ ẹ bá ṣí inú ọ̀rẹ́ yín wò tẹ́ ẹ bá mọ bí ọ̀rẹ́ yín bínú ẹ̀ ṣe rí sí yín ẹ máa bì ní inú jìn kòtò ọ̀run nínú inú jìn ó dàbí ojújì kan gangan lọ pàápàá inú ọmọ èèyàn jìn ìkàlẹ̀ èèyàn nìkà inú jìn ẹni agbójú Yorùbá ló máa ń sọ wọ́n ní ẹni agbójú òkùnlé kò jọ ẹni agbójú òkùnlé ò jọ ẹni àgbà inú jìn gan ṣẹ̀dẹ̀ wá rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí iná ìṣìṣì ni kò gbọdọ̀ jóyàn lẹ́ẹ̀mejì àti gbọ́n iná ìṣìṣì kò ń jóyàn lẹ́ẹ̀mejì bẹ́ẹ̀ ni wọ́n tún wá sẹ́pẹ́ ẹni tó jì sí kòtò ó kára yòókù lọ́gbọ́n ni àti gbọ́n ọwọ́ ta wà yìí ojúlá alákàn fi ń ṣọ́rí ni ojúlá alákàn fi ń ṣọ́rí rálì wa máa bẹ̀rẹ̀ ó máa bẹ́ wọlé jìgà ni Ọlọ́run dẹ̀ kúkú wá ṣe àwọn bàbá wa wọ́n sọ pé mọ́ǹtì yìí ni wọn ò sọ déètì fún wa torí àwọn ẹni ibi yìí dẹ̀ ni o torí àwọn sabotua ni torí pé sabotua pọ̀ gan láàrin wa o in fact ṣe rí Yorùbá Nation movement ó tún jẹ́ kí n mọ̀ pé ilé ayé pé méjì mo mọ̀ pé ilé ayé pé méjì ó pé mẹ́ta ó pé gbà tẹ́lẹ̀ o ṣùgbọ́n Yorùbá Nation movement tá à ń ṣe yìí ó tún wá fi yé mi wípé ó tún jẹ́ kí n mọ̀ pé ilé ayé pé méjì ó pé gbà ó pé ọgbọ̀n ó pé àgbọ̀rùn ó pé millions èèyàn burú èèyàn nìkà sabotua ti pọ̀jù láàrin wa bẹ́ẹ̀ ni rally wa dẹ̀ máa wáyé ó máa bẹ́ wọlé jìgà bí olè tó wọlé lóru ni bẹ́ẹ̀ ni. Ṣé rí àwọn kan wà tó jẹ́ wípé nínú àwọn tájọ́ ń ṣe movement Yorùbá Nation yìí bẹ́ẹ̀ ni torí àwa náà kéré nù ayé a lè má gbójú síta kó jẹ́ ká ẹ̀ṣẹ̀ gbójú síta ni àjọ bẹ̀rẹ̀ Yorùbá Nation rally náà ni àjọ bẹ̀rẹ̀ movement yìí ni underg làwa kàn ń ṣe ni ṣùgbọ́n àwa náà rí. Ṣé rí àwọn kan wà nínú movement tó jẹ́ pé bàbá ńlá sabotua ni wọ́n sabotua tá à ń sọ kò mí pé bóyá wọ́n gbowó lọ́wọ́ olóṣèlú o àwọn kan wà tó gbowó lọ́wọ́ olóṣèlú tó ń fẹ́ máa fi mú sílẹ̀ káàkiri pé kí ló ń ṣẹlẹ̀ ibo ló dé ibo ló bá dé wọ́n máa lọ fi gbowó lọ́wọ́ olóṣèlú àwọn kan lè mi sọ àwọn yẹn wà àwọn kan lè mi sọ o àwọn kan tó wà nínú rally tó jẹ́ pé àjọ ń ṣe no retreat no surrender Yorùbá Nation no going back tó jẹ́ pé àjọ ń ṣe ni bàbá sabotua àwọn yẹn ni green snake under the green grass àwọn yẹn ló burú jù bẹ́ẹ̀ ni. Ṣé wá rí àwọn yẹn wọ́n fẹ́ ká gba Yorùbá land wa but ẹ jẹ́ kí n sọ yí pé torí wọn ò gbowó lọ́wọ́ olóṣèlú ẹ jẹ́ kí n sọ pé bóyá coward ni wọ́n ẹ̀rù ń bà wọ́n starting lọ ni wọn ò ní finishing. Ṣẹ̀dẹ̀ rí Ọlọ́run yìí gan ìgboyà lọ́lọ́run gan fẹ́ Ọlọ́run gan fẹ́ kéèyàn ní ìgboyà lọ́lọ́run fi ń lo ilé ayé bẹ́ẹ̀ ni ìgboyà tẹ́lẹ̀ bá ní ìgboyà wọ́n ní àyà ní ju oògùn lọ bẹ́ẹ̀ ni alágídí dẹ̀ lọ̀gá alágbára tálágbára ò bá ti fẹ́ dáràn bẹ́ẹ̀ ni ká sọ pé self-esteem wọn lò wọn ò náyà akẹ́bọ̀jẹ wọ́n dẹ̀ ń pe Yorùbá Nation no going back Yorùbá Nation no going back starting lọ ni wọn ò ní finishing and most of them ṣe wá rí àwọn tó wà Nàìjíríà yẹn mọ̀ páwọn yẹn ti ta tán kì í ṣe àwọn tó wà Nàìjíríà lèmi bá wí o kì í ṣe àwọn tó wà Nàìjíríà lèmi torí pé mo mọ̀ àwọn tó wà Nàìjíríà tó yẹ pé wọ́n ti dúró tán ni àwọn ọmọ iṣẹ́ kan kú wọn ọ̀dẹ̀ ní kúkú kíkú kan bí kì í ṣe yíyè wọ́n lè máa ròyìn iṣẹ́ Olúwa àwọn yẹn ti dúró tán torí pé àwọn ènìyàn ń jẹ àwọn ènìyàn jẹ ju àwọn tó wà Nàìjíríà ènìyàn jẹ ju but àwọn tó lè tẹ́mi sọ yìí most of them wọ́n wà nílùú òyìnbó tó jẹ́ pé sabotua ni wọ́n starting lọ ní wọn ò ní finishing wọ́n ti rí wípé mega rally yẹn ó ti dé tán wọ́n bá bẹ̀rẹ̀ wọ́n bá yíwọ́ ọ̀rọ̀ wọn bá yíwọ́ ẹ̀rù wá ń bà wọ́n wọ́n wá di ilé ògbà ọ̀nà ògbà ló ń ṣe wé ara àgbà lọ́rọ̀ wọn wá jẹ́ ṣẹ́sì tó wá rí tàwọn yẹn àwọn politician náà tó tún wá ń pe Professor Banji Akintoye àwọn politician pé Professor Banji Akintoye gan o wọ́n ń pè wọ́n wípé ẹ sì dá rally yẹn dúró o ẹ má ti jẹ́ kí rally yẹn bẹ̀rẹ̀ àwọn olórí burúkú ẹ má ti jẹ́ kí rally yẹn bẹ̀rẹ̀ ẹ sì dá rally yẹn dúró olórí burúkú ara wọn àṣẹrù ń bá ẹ̀yin Nàìjíríà gọọmẹ̀ntì ẹ̀yin Nàìjíríà gọọmẹ̀ntì ẹ̀rù ń bá yín
lọ́tún ló sì lọ ń pe Professor Banji Akintoye ẹ bẹ́ẹ̀ ti jẹ́ káwọn ọmọdé yìí jáde adémi sọ fún yín sẹ́pẹ̀ aláwa ni àwa níjọba àwa citizen níjọba àwa masses níjọba ìjọba àfẹ́ ó fẹ́ ya wèrè ni ó ya wèrè ni a máa sẹ́kùn ò lè bájọba jà wọn ò lè bájọba jà àwọn ò bájọba jà ṣùgbọ́n tí ọmọ ìlú bá bínú tán tí citizen bá bínú tán tí masses bá bínú tán táwọn ọmọ ìlú bá bínú tán mélòó lára wọn mélòó gangan lè ra àwọn politician wa mélòó ni wọn tí wọn gbọ́ mélòó ni gbogbo wọn ṣọ́wọ́ 1000 ni gbogbo pátápátá àbólórí burúkú ni wọn ni ó ya wèrè ni wọn ò tó bẹ́ẹ̀ gbọ́n máa sá lọ ni wọ́n máa gbé private jet wọn máa sá lọ ní tá bá bínú tán wọ́n dẹ̀ mọ̀ wípé Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Ṣòwò bàbá Dámì ẹ̀pọ̀n ọkọ̀ Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ẹ̀pọ̀n ọkọ̀ Fúlàní tó bá ṣe é fáwọn ọmọ Yorùbá báyìí bẹ́ẹ̀ ni gbogbo Nàìjíríà máa jí tán ni so ẹ̀rù ń bà wọ́n tí bí orú olórí burúkú ní tìrì bá ṣe ẹ̀sẹ̀ kò fẹ́ pé rádìí èèyàn mélòó ló fẹ́ tẹ̀lé gbogbo àwọn fámìlì ẹnìkan ló máa tẹ̀lé àwọn kan náà tó ń sọ pé àwọn wà àwọn tí ń ṣe Yorùbá nation tipẹ́ àwọn tí ń ṣe Yorùbá nation tipẹ́ àbáwọn nínú Yorùbá nation ní táàdẹ̀ jiyàn olórí burúkú ara wọn kàn wà ń bẹ̀ bí omi adágún ni wọn ò lọ́wájú wọn ò lọ ẹ̀yìn wọn dúró sójú kan ni táwọn náà bá pe rálì wọn ò lè réèyàn wọn mọ ìpín tí Chief Sunday tó bá tẹnu bọ̀ tó bá tara bọ̀ tó ti gbogbo ara bọ̀ tó bá ṣe hé báyìí Nàìjíríà yẹn ó máa lanà ni olórí burúkú ara yẹn Nàìjíríà government kò sígbà tí má kó oṣù níjòyè bàbẹ́ ẹ o bẹ́ẹ̀ ni kò sígbà tí rádìí wa òṣì ní dé Abíọ́lá Táíwò ó ṣe káàbọ̀ bẹ́ẹ̀ ni no going back Yorùbá nation no going back sísá mi Olúwatóyìn Deborah ẹ ṣe gan ẹ ṣe no going back bẹ́ẹ̀ ni ẹ ṣe kújọ́ mẹ́ta bẹ́ẹ̀ ni kò dẹ̀ sígbà tí Yorùbá nation wa kò sígbà tí rálì wa tí ò ní di ọmọ nílẹ̀ fẹ́ lólẹ̀ àwa la nílẹ̀ ibi tó forí wa sọ sí nìyẹn ibi tó bí wa sí nìyẹn àwa la nílẹ̀ bẹ́ẹ̀ ni kò sí bẹ́ẹ̀ ṣe lè pe Professor Banji Akintoye tó pé ẹ má ti tún wọn lẹ̀ o ẹ má ti tún àwọn ọmọ yẹn lẹ̀ o ẹ má ti ṣe rálì o ẹ rò bí gbogbo yẹn ẹ lè fi ẹnu gbé wa dé di 2027 ìrọ̀lẹ́ pa bẹ́gàrà lè ń bọ̀ ó máa wọlé báyìí ní ìjà bí olè tó wọlé lóru ni ẹ̀yin àṣeré ìyẹn àwọn yẹn lọ bẹ́ àwọn politician tó ń pe Professor Banji Akintoye ni o kọ́mẹ̀tì ló ń pè wọ́n lọ́tún ló ń pè wọ́n lọ́sì ló ń pè wọ́n lọ́ ló ń pè wọ́n bọ̀ wípé kọ́mẹ̀tì jẹ́ kí rálì yẹn ṣẹlẹ̀ ẹ̀rù ń bà wọ́n náà ẹ má jẹ́ abẹ̀rù ẹni tá à ń bẹ̀rù àwọn kan ń bẹ̀rù wa ẹni tá à ń bẹ̀rù ẹ káàbọ̀ brother mi mass burial ẹ káàbọ̀ ẹ kú iṣẹ́ ìlú ma God bless you ma CSI sending kudos from here ma ṣáwà lọ́dọ̀ yín ni èmi nìkan tán ẹ bá mi kí wọn ẹ bá mi kí wọn Ọlárẹ̀wájú Táíwò ẹ ṣé gan ẹ káàbọ̀ ẹ ṣé ẹ kú dìde ẹ káàbọ̀ so bí mo ṣe ń lọ olórí burúkú ara wọn àṣẹrù ń bá wọn ẹ̀rù ń bá wọn ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ máa bẹ̀rù ẹni tẹ́ ń bẹ̀rù àwọn náà ń bẹ̀rù wa àwọn náà ń bẹ̀rù àwọn ọ̀pọ̀ tó wá níjọba wọ́n fi ń halẹ̀ mọ́ wọ́n fi ọ̀rọ̀ ẹnu wọ́n fi ń gbé wa dè ní tó bá ń sọ yìí pé wọn ò lè bájọba jà wọn ò lè bájọba jà àwọn ò náà fẹ́ bájọba jà níbọn wọn ò legalize ìbọn fún wa kí la fẹ́ fi bájọba jà ṣùgbọ́n àwa ò ní ìbọn a ní ìhun tó jù bọ́n lọ àwa ò ní ìbọn a ní ìhun tó jù bọ́n lọ bí Nàìjíríà gọọmẹ̀ntì bá ya wèrè a máa já wọn lọ́rẹ́ àwa ò ní ìbọn a ní ìhun tó jù bọ́n lọ Nàìjíríà gọọmẹ̀ntì ya wèrè ni àbọ̀ fẹ́ ṣorí burúkú àbọ̀ fẹ́ ṣòfò ni tó ti ṣe tipẹ́tipẹ́ rálì wa máa jáde bẹ́ẹ̀ ni rálì kò sí ohun tó lè ṣe kò sí ohun tó lè fẹ̀ sínú afẹ́fẹ́ kò sí ẹbọ tó lè gbé torí tiwa kò sí èsùtù tó lè gbé torí tiwa kò sí nǹkan tí Nàìjíríà gọọmẹ̀ntì lè ṣe nítorí pé kí rálì máa wáyé irọ́ nípa kò sí èdè ayédè tẹ́lẹ̀ dá sáàrin ọmọ Yorùbá nation movement tó lè mú wa bẹ́ẹ̀ nítorí pé àwọn akọ́là ń jàjà yìí àwọn alálẹ̀ ló ń jàjà yìí fún wa ẹ ti ya wèrè látòkèdókè gbogbo yín lásọ̀rọ̀ ọ̀kì yẹn bẹ́ẹ̀ ni látòrí olórí yín títí dé ọmọlẹ́yìn yín ní asọ̀rọ̀ ọ̀kì yẹn ẹ ti ya wèrè ẹ ti ṣì èrè ní mẹ́gàrà lè máa wáyé so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá lọ ẹ pé Professor Banji Akintoye yes o ẹ ṣé bàbá mi ẹ ṣé gan mazera thank you bẹ́ẹ̀ ni ó síbẹ̀ ṣe lè pé Professor Banji Akintoye tó pé kí rálì máa wáyé ó máa wáyé ni rálì tó ti dé tán báyìí ṣe rí torí títí náà la ṣe dájọ́ oṣù lásán a ní méyì tá tún wá dá ipa bẹ́ṣẹ́ ní méyì ẹ̀rù tún wá ń báyìí ẹ̀yin sá kìjokìjo ẹ̀yin fi kọ́ọ̀lù disturb Professor Banji Akintoye wípé kọ́ má jẹ́ kí rálì wáyé o ẹ̀rọ bẹ́ẹ̀ lè fẹ́nu gbé wa dé di 2027 ìrọ̀lẹ́ pa ẹ ti ṣì wàláhì ẹ ti ṣì kò jọ kò possible kò pọ̀ rárá ẹ̀yin náà mọ̀ transformer ńlá tọ́lọ́run fún wa nílẹ̀ Yorùbá transformer ńlá tó múná wọlé tí ò gbọdọ̀ lánà tó lánà tì Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹkùn ọkọ Nàìjíríà gọọmẹ̀ntì ẹkùn ọkọ Fúlàní ẹkùn ọkọ Buhari náà gbọ̀nà ọgbọ̀n Buhari ọlọ́run gúngùn bí ọ̀pá àrèké Buhari bàbá màálù bí Buhari olórí burúkú somebody olórí burúkú multiply by olòṣì síkọ́tò àṣìírí má ṣàǹfààní èpè má lé Buhari ni mò ń bá wí kọ́ lọ fi jíṣẹ́ fún bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ ni Buhari tí Chief Sunday gbé tó fi jìgbìjìgbìjìgbì bẹ́ẹ̀ tó làmọ́lẹ̀ gbà torí ẹ̀ fọ́ká sílẹ̀ ọmọ òṣì ọmọ àlè
ọmọ adarán. Bẹ́ẹ̀ ni rally máa wáyé, kò sí ohun tẹ́lẹ̀ sọ fún President Akíntóyè ó máa wáyé. Bẹ́ẹ̀ ni ẹ̀yin náà mọ̀ ẹ́ bẹ̀rù sí Sunday Igboho. Torí ẹ̀ náà lẹ ṣe jẹ́ kó wọ Nàìjíríà, ó dẹ̀ máa ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù, ó ń bọ̀. Bẹ́ẹ̀ ni Ànábì Muhammad sallallahu alaihi wasallam gan nígbà tí wọ́n lé nílé bàbá ẹ̀, ṣé bóun náà lọ ni agbó ẹ̀ tó fẹ̀yìn rìn lọ, ó lọ mágbára wá ní sí Sunday máa wọlé yẹn. Bẹ́ẹ̀ ni red carpet ni la máa tẹ́ fún tó máa fi wọlé Yorùbá, kí wọ́n ṣe Nàìjíríà ló tún máa wọ mọ́. Ilẹ̀ Yorùbá ló máa kó dẹ̀ sí bàbá ńlá bàbá alákùyà pọ̀pọ̀. Bọ̀dé máa pọ́pọ̀ yà lákùyẹ ni tó máa ṣe kókó máa wọlé. Even president Bọ́lá Ahmed Tinubu kò tó bẹ̀rẹ̀ láti sọ pé kí ṣe Sunday máa wọlé. Torí òun náà nígbà tí Abacha fẹ́ pa, ṣé báwọn náà sá lọ ni? Wọ́n sá lọ sẹ́yìn odi ni. Torí 1997 náà ni tó sọ pé I don't believe in one Nigeria, ìkà ni wọ́n ni. Tí wọ́n bá ń ṣe ìkà, ó wà selfish, bàbá yẹn wà selfish gan o. Ọdúnlọ́wọ́ ẹlẹ́dàá gbọ́. Tí wọ́n bá ń ṣe ìkà ni, ṣé bí ní 1997 wọ́n sọ pé àwọn ò believe nínú one Nigeria. Kí wá ló ní ṣé ń gbà yẹn ká sọ pé ọmọ ò tètè kú dání. Lọ́sẹ̀ náà wọn ò believe nínú one Nigeria. Ìkà ni wọ́n ti kọ́rọ̀ wọn jẹ. Kí ló wá rí ní ìsìn tó fi sọ pé àwọn believe nínú one Nigeria nígbà tó wọn ti tè kú dà. Àwọn ń bèrè kú tó pa bàbá wọn. Àwa náà ní sí ihun tí bàbá Bọ́lá Ahmed Tinubu táwọn rí 1997 yẹn tó fi sọ pé àwọn ò believe nínú one Nigeria yẹn. Tí ò tiẹ̀ tún tó yìí nígbà yẹn ò tó nígbà yẹn àwọn Fúlàní ò máa pààyàn o. Wọn ò máa bá wọn ya wa sùn, kọ́ máa bá wọn ẹ̀gbọ́n wa sùn o. Wọn ò máa jíyàn gbé nígbà yẹn kọ́ máa kidnap àwọn èèyàn kọ́ máa fún wọn ní ransom o. Wọn ò máa fẹ́ pé àwọn fẹ́ gbalẹ̀ wa, wọn máa ṣorí burúkú tó ń ṣe ní ìsìn o. Ihun táwọn rí gbà yẹn tí ò tó yìí táwọn fi sọ pé àwọn ò believe nínú one Nigeria. Òun làwọn tó wá rí tó wá ju ibẹ̀ yẹn lọ báyìí nísìn táwọn àfi wá sọ pé àwọn ò believe nínú one Nigeria mọ́, ẹ jẹ́ á máa lọ. Ilé yá ọdún màle bẹ́ẹ̀ ni ọmọ onílẹ̀ fẹ́ lólẹ̀ afẹ́ lólẹ̀ wa, ẹ jẹ́ á máa lọ. Bàbá Bọ́lá Ahmed Tinubu President Akíntóyè ti kọ lẹ́tà sí yín. Ẹ̀yin náà mọ àwọn ọmọ Yorùbá nípa máa ń ṣàlọ̀ ṣáájú ìjà ni. Wọ́n ní tábàjẹ́ tí ó dẹ̀ sẹ́ pé tí Yorùbá bá máa ìjà ọjọ́ kan wọ́n máa ń fi 20 ọdún ṣàlọ̀ ṣáájú ìjà ni. A ti ṣàlọ̀ ṣáájú ìjà tó kì í ṣe kìíní kì í ṣe kìíní lẹ́tà tó máa kọ sí yín báyìí nísìn. Tá bá máa jáde tán báyìí ẹni tí ò rà máa san ni o. Wà láìtàlá inú ẹ̀yìn politician yẹn ẹni tí ò rà ó máa san ni. A fẹ́ lọ ilé yẹ ọdún màle torí pé ẹ̀ ní plan fún ọmọ Yorùbá. Ẹ̀ ní plan fún bàbá Bọ́lá Ahmed Tinubu títí yín nìkan lẹ bá lọ. Títí yín nìkan lẹ bá lọ. Wọ́n ṣe ń pa ọmọ Yorùbá ẹ̀ sọ nǹkan kan. Ó ń pa ọmọ Yorùbá lọ́yọ̀ọ́, ó ń pa lógùn state, ó ń pa ní Ondo state, ó ń pa ní Kwara, ó ń pa everywhere sọ nǹkan kan. Ọmọ bàbá wa kí lórúkọ chairman APC tó pa yìí Fáṣọ̀ràn ti tó pa. Ọmọ bàbá Fáṣọ̀ràn ti tó pa nígbà tẹ́ débẹ̀ ẹ sọ pé where are the cows nígbà tó sọ pé àwọn Fúlàní ló pa wọ́n ẹni where are the cows. Bàbá Bọ́lá Ahmed Tinubu ìkà ni o, ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ o. Ṣó lè jẹ́ kan ní ìgbàdúrà kó pa ọmọ yìí bọ́ ṣó lè jẹ́ kan ní àwọn ọmọ yìí lẹ́kọ́ pa àti pé politician yìí olóṣèlú ìkà níyìn. Ìkà ní tẹ́ bá ti débi power yẹn báyìí kò sí ọ̀sẹ̀ pé kẹlọ́ mú ràn abẹ́ ẹ̀yin wá kẹ́ fi ṣògùn ẹ fi ṣe náà ìkà ní ẹ̀ care and we don't care tó bá yẹ pé ẹ̀ care nípa tọmọ yín ó ti tó gẹ́ pípa tó ń pa wáyé ó ti tó kẹ́ kí ló dé tí Yorùbá wálé yóò máa ń nísìmí ni nífẹ̀ẹ́ ọmọ Yorùbá bá tọmọ Yorùbá lọ ẹ fi wá sílẹ̀ jẹ́ ká máa lọ òrìṣà bọ́ọ̀ lè gbèmí ṣe bí bó ṣe bá mi bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ jẹ́ ká máa lọ kí ló dé wọ́n ń pọ̀ ọmọ Yorùbá láti ọjọ́ yìí sọ nǹkan kan kò sí nǹkan kan tẹ́ sọ sí nígbà tó wá pa ní Ìròmí Edo State nígbà tó wá pa àwọn Fúlàní 16 ní Edo State bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ máa jáde ńgbà yẹn ẹ jáde kí ló dé ẹ ṣe bọ̀ìbọ̀ lẹ́yìn táwọn Fúlàní tó bá ti dórí yín má bẹ́ tẹ́ ẹ ṣe bọ̀ìbọ̀ lábẹ́ wọn àwọn òde ọ̀hún lórí tiwa má bẹ́ bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ má kó wa lọ sóko òparun kí ló dé ìgbà yẹn lè wá jáde torí pọ́ bá wọn pa àwọn Fúlàní wọn wá parọ́ pé àwọn Fúlàní yẹn pé hunter ni wọ́n wípé wọ́n wá hunt ni wọ́n hunt láti ilẹ̀ Haúsá wọ́n hunt dé Edo ní Ìròmí kí ló dé èèyàn méjì òun pòfò rọ ẹni tó ń parọ́ fún ọbàmọ ẹni tó ń pamọ́ kan parọ́ fún wọn àmọ́ pẹrọ lẹ ń pa ẹ̀yin náà dé gbèrò lẹ́yìn bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ má kó wa lọ sóko parun o àwa lọ ilé ya àṣẹrù Fúlàní kí ló dé ṣé báwọn bàbá wa sọ pé àwọn bàbá aláyé àtijọ́ wọn sọ pé kàkàkà dọ̀bálẹ̀ fún Gàmbàrí pé káwọn kúkú kí ló dé ẹ̀yin tí dọ̀bálẹ̀ fún Gàmbàrí ẹ tún fara gbọdọ̀ fún Gàmbàrí ni ẹ má kó wa lọ sóko parun o ilé ya ọdún màrí à ń lọ kí àgbádùn Nàìjíríà láti ìgbà tó ti gbòmìnira 1960 kò sí àǹfààní kankan ta ní nínú Nàìjíríà náà òrìṣàbọ̀ lè gbèmí ṣe bí bó ṣe bá mi ẹ jẹ́ á máa lọ Yorùbá ní Nàìjíríà ń jẹ Yorùbá ló ń jẹ tó yẹ lọ lè ṣe náà ṣe fẹ́ ká lọ 1914 amalgamation ó ti expire kí la tún dúró ṣe ẹ̀yin náà dẹ̀ mọ̀ ìkànnì ṣé fẹ́ dọ́lọ́run ni ṣé fẹ́ gbówó ìlọsọ́run ni ẹ̀dẹ̀ ní owó òun náà kò dẹ̀ yọ lára yín ẹ̀ṣọ́ bí èyí tó ń jẹ góró lójú yín dàbí ẹni tó ń jẹ góró lọ́wọ́ kí ló dé bàbá Bọ́lá ẹ má bínú ti bá bu yín ẹ má bínú kó sí mi lẹ́nu ni ẹ má bínú ṣùgbọ́n tọrọ òní ká má sọ òun kí ló dé ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹ wò rálì wa máa dé o a máa gbá rálì wa o Akànní Afusat Yorùbá nation no going back bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ no going back no retreat no surrender bẹ́ẹ̀ ni no going back ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹ wò ẹ jẹ́ ká focus ẹ má fọ́ kò sí ohun tó anybody fẹ́ ṣe fún wa ẹ má jẹ́ ká wá distracted babalá wèrè ni wọn ò ní wèrè Nigeria government ò ní wèrè pátápátá là ń fojú kùmọ̀kùmọ̀ là ń dẹ́tẹ̀ ojú àfọ́fọ́ tó ń dà ló ń dà wọ́n lè dogun bó lè dìjà kó dìjà ni a fẹ́ bá yín mu lérè ní ṣùgbọ́n tí wọ́n sẹ́ pé ẹ̀yin ò fẹ́ lérè àwa náà mọ̀ náà M1 a máa lọ sórí M1 straight ní ẹ ṣe ya wèrè báyìí ṣe yàkà báyìí kí ló dé ṣé bẹ́ẹ̀ yóò ní Ibrahim Traoré
Ibrahim Traoré nìyẹn ó dúró tán fáwọn ọmọ ìlú ẹ̀ ni níbẹ̀ ní ìsìn wọ́n tó bá ti bímọ for primary school ọ̀fẹ́ secondary school ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹ dúró fún rally yìí ni o torí pé tá a bá gba Yorùbá wa ìjọba Yorùbá wa ṣe yín dáadáa ìjọba Yorùbá máa ṣe yín dáadáa primary school ọ̀fẹ́ ni tá a bá ti gba ilẹ̀ Yorùbá wa secondary school ọ̀fẹ́ ni university according to bí owó bá ṣe wà nínú ìjọba Yorùbá nation láṣẹ máa ṣe mọ university but primary school ọ̀fẹ́ secondary school ọ̀fẹ́ ni bẹ́ẹ̀ ni ìlú tí mo wà yìí primary school tí ò tẹ̀ ṣe pé ìlú lọ bí wá sí èmi kan lọ sí school wàláhì school tí mo lọ nínú ìlú yìí school tí mo lọ ìwé tí mo kà nínú ìlú yìí ọ̀fẹ́ ni gbogbo ẹ̀ náà ọ̀fẹ́ ni adult education ilé ìwé àgbà ọ̀fẹ́ ni kábẹ̀tì ọ̀sẹ̀ fún àwọn tàbí sínú ìlú yìí ọ̀fẹ́ ni primary school ọ̀fẹ́ secondary school ọ̀fẹ́ àwọn ọmọ mi tó lọ sí university ẹ jẹ́ n sọ tọ́ fún yín susi tún fún wọn ní grant every month wọ́n tún gba owó wà láìtàláì sọ́bì láì láti láwà mo fi Ọlọ́run mo fi ṣe ẹlẹ́rìí bẹ́ẹ̀ ni €650 ní susi ń fún wọn àwọn ìjọba ń fún wọn every month €650 dublin lọ ti lọ ọ̀tọ̀ ẹ má jẹ́ kí n sọ ní tèmi wà anyway ṣá so lọ ti lọ sí school bẹ́ẹ̀ ni owó kékeré lèmi kàn fi ń support fún wọn owó kékeré ni mo fi ń support fún wọn ìlú tó wọ́ọ̀kì ni ẹ̀ tó ṣe pé àníwẹ̀ nínú ìjọba Yorùbá ni a ní nà ṣùgbọ́n lórí burúkú àwọn Fúlàní yẹn ihun tó ń jẹ àwọn Fúlàní ẹ ti ẹ̀dùn ọ̀nà báwo la ṣe wá ibo la gbàdé báyìí nígbà tó máa gàdé ìtura mẹ́ta ní wà náà Yorùbá Ọlárẹ̀wájú Táíwò ẹ ṣe Tinubu knew about those DSS and Nigerian army that attacked Olóyè in July ọmọ dáadáa torí ambition 2023 ẹ̀ náà ni Tinubu àbọ̀wọ̀n gangan ni master planner Tinubu gangan ni master planner náà ẹ̀rọ pípẹ́ Buhari ló ṣiṣẹ́ yẹn ni wọ́n ní bí kú ilé òpa ni torí ò tó bẹ̀ tí àwọn tó jẹ́ àwọn bàbá wa tí wọ́n bá náwó sí bó ṣe lọ àtàkì sí Sunday Igboho ẹ̀rọ pípẹ́ Buhari lè ṣe ni yes ó lè jẹ́ president now yes but Tinubu ikú lé lọ́rùn síta lọ́wọ́ torí ambition 2023 ẹ̀ ní Tinubu gangan ni master planner náà òun ló sọ pé kọ́ lọ pa wọn orí ló yọ wọn àwọn ọ̀ka burúkú àwọn kẹ́ni má ní àwọn abínú ẹni ìka òjẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ni Ọlárẹ̀wájú Táíwò brother mi Ọlárẹ̀wájú Táíwò àti sister mi Ọlárẹ̀wájú Táíwò ni bẹ́ẹ̀ ni òótọ́ lẹ sọ òótọ́ ni àwọn olórí burúkú multiply by àwọn olùṣà àwọn ọ̀ka èèyàn wọ́n ní ẹ̀yin kan sọ pé ká má gbé rally wọ Ọ̀yọ́ state ṣé àwọn gómìnà ló sọ bẹ́ẹ̀ nàbáwọn wo ló sọ bẹ́ẹ̀ pé ká má gbé rally wọ Ọ̀yọ́ state tàbí pẹ̀lú Lagos state ẹ ti ya wèrè nílùú tó forí wa sọlẹ̀ sí ká má gbé rally wọ Ọ̀yọ́ state ẹ̀rọ bí kojú ìtẹ̀ṣe ń gbà kan tí a fẹ́ gbé rally lọ sí Lagos state tọ́lọ́ tó ṣe lọ àtáàkì sí Sunday Igboho nílé a máa ti gbọ́n ojú wa ti là báyìí kò jọmọ bẹ́ẹ̀ ni inú ìṣiṣẹ́ ògbọ́dọ̀ jùlọ lẹ́ẹ̀mejì a ti gbọ́n kàkà kí kó má jẹ sìsì àfi ṣàwádànù ni bẹ́ẹ̀ ni wọ́n ní ẹni tó kéré má gòkè àlọ́ kíní kan tó ní kéré má gòkè àlọ́ tòun tẹ́rí ló ń lọ mi ìmọ̀wé yẹ dáadáa mọ́ nìsín ìtàkùn tó ní kéré má gòkè àlọ́ tòun tẹ́rí ló máa lọ ẹ wo ẹ ní dúró wò tán ẹ politician ẹ sọ pé káà má gbé rally wọ Ọ̀yọ́ state pẹ̀lú Lagos state ṣe ya wèrè ni láì ṣàmọ Fúlàní ṣe Fúlàní kọ́ ló fẹ́ gbé rally wá Haúsá kọ́ ló fẹ́ gbé rally wá Yíbò kọ́ ló fẹ́ gbé rally wá ọmọ Yorùbá ló fẹ́ ṣe rally ẹ wá ní ká má wọ Ọ̀yọ́ state àti Lagos state ṣe sọ ní àbójábọ kó padà sí yín lẹ́nu o nílùú wa ìlú tó forí wa sọlẹ̀ sí ṣé ń gbà tẹ́yìn ẹ̀yin kí ló ń pè ẹ̀yin politician tẹ́ bá fẹ́ ṣe campaign yín ṣé èèyàn kan dín lọ́wọ́ pé ká má gbé rally wọ bìkan ni ráìtì tẹ́ ní fún campaign rally tẹ́ bá fẹ́ ṣe yẹn ráìtì yẹn náà làwa náà ní báyìí ní ìsìn pé a fẹ́ ṣe rally Yorùbá nation movement so kò sí bí bàbá ńlá yàrá kù yẹ́rì bọ́dì dá kó sọ pé ká má ṣe kó padà sí yín lẹ́nu tó bá jábọ́ kó padà sí yín lẹ́nu bẹ́ẹ̀ yẹn ni tó bá wù yín o ká wá lọ rán àwọn woodlums wa wípé kó wá àtàkì wa torí kò júṣe yín lọ tàbá àwọn agbèrò yín pé kó wá àtàkì wa wà láìtàlẹ́ sọ wọn ò ní délé ẹ gbà bẹ́ẹ̀ ẹ̀yin woodlums tó bá rán wá tẹ́ bá ti jáde kúrò lé bẹ́ẹ̀ ni ẹ ṣe àìrọ̀ dágbére pé bye bye fáwọn fámìlì yìí torí pé ẹni délé bẹ́ẹ̀ ni ẹ máa fún ara yín ṣe ra yín ní ẹni délé tàbí ẹ̀yà agbèrò àgàkọ́ tiẹ̀ tí wọ́n lọ rán àwọn pólíìsì àwọn DSS ẹ̀yin DSS ẹ máa ṣe erékeré torí erékeré ló ń doyún kóyún oyún kóyún ló ń dọ̀mọ́kọ́mọ ọmọkọ́mọ ló ní ilé lára ẹ̀yin DSS ẹ má ṣe erékeré o tó bá rán yín níṣẹ́ irú ẹ fi tọmọ jẹ ni o ojú ajá ń ṣẹ̀jẹ̀ o àwọn ọmọ Yorùbá ti tá tán o ẹ ti sún ọmọ Yorùbá kò giri ẹ ti sún wa kò giri bẹ́ẹ̀ ni ẹ wo ẹ má forí gbẹgbẹkúgbẹ o rally yẹn a máa ṣe ọ̀rọ̀ tí wàá kọ́lẹ̀ sọ pé ká má gbé rally wọ Ọ̀yọ́ state ká má gbé rally wọ Lagos state bàbá láàárọ̀ ni bẹ́ẹ̀ ni ẹ wo ẹyẹ ọmọ ìyá mi bá ṣe máa ṣe rally yẹn bẹ́ẹ̀ bá professor Banji Akintoye sọ pé máa ṣe rally yẹn ni pé rally yẹn kì í ṣe bí irú ìta ṣe lẹ́kìtì tá à ń ṣe káàkiri tí gbogbo wa máa ṣùgbọ́n sójú kan bẹ́ẹ̀ kọ́ lọ́ ṣe sọ pé a máa ṣe oníkálùkù máa wà ládùúgbò ẹ̀ ni bá ṣe máa ṣe rally yẹn ni pé oníkálùkù máa wà ládùúgbò ẹ̀ ni gbogbo wa máa jáde síta ní gbogbo ibikíbi tá a bá wà ní gbogbo wa máa jáde síta gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ni rally yẹn máa wà gbogbo ibi tá a bá wà pátápátá ni rally yẹn máa wà lóníkálùkù máa bàbá professor Banji Akintoye wọ́n máa sọ tó bá ti tásìkò yẹn máa sọ wọ́n máa ṣàlàyé bá ṣe máa ṣe fún wa gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ni kò sí pé wà ní Èkìtì ó wá lọ sí Lagos ó wà ní Lagos ó wá lọ sí Kútọ̀nù gbogbo ibi tó bá wà báyìí ni torí rally yẹn má fọ́
rally from inú rally yẹn báyìí lọ sí Yorùbá land wa ni inú rally yẹn láti máa declare Yorùbá nation kò sí ohun tí bàbá Bọ́lá Ahmed Tinubu lè ṣe wọ́n bàbá tó ní jẹgẹjẹgẹ yẹn kí ló fẹ́ ṣe kí làwọn náà fẹ́ ṣe wàláhì ìtàkùn tó ní kí ni máa ń gòkè àlọ́ tòun tẹ́ni ló máa lọ tó bá ṣòṣò máa ṣe wọ́n ni bẹ́ẹ̀ ni tọ́rọ mo nílẹ̀ fẹ́ lólẹ̀ kí ló dé ẹ̀ ń fìyà jẹ wá àǹfààní wo lẹ ṣe fún wa bàbá Bọ́lá Ahmed Tinubu láti gbà tẹ́tí débẹ̀ kí ni nǹkan kókó kí ni nǹkan pàtó tẹ́ ṣe fún Nàìjíríà kí ni nǹkan pàtó tẹ́ ti ṣe fún ọmọ Yorùbá ṣé bẹ́ẹ̀ promise bá tẹ́ fẹ́ wọlé ẹni wọ́n máa fún wọn níná ihun tẹ́ sọ nìyẹn mo lè gbé wọ́n lè sì máa fi ṣe program máa gbé jáde nínú pépà tẹ́ ti kọ́ ẹ tún sọ lọ́rọ̀ ẹni máa fún ọmọ Nàìjíríà níná ni ẹni tó bá fún wọn níná tẹ́ bá fún wọn níná olórí burúkú lẹ́yìn politician ẹ̀rọ yìí ti pọ̀ jù ẹni tẹ́ bá fún wọn níná pé kọ́ má dìbò fún yín ní 2027 báyìí ní ìsìn ẹ̀ tí parí 2020 ọdún mẹ́rin tẹ́ ń lò lọ ẹ̀ tí fẹ́ máa ṣe campaign 2027 ìkà níyín abatẹnijẹ́ níyín kẹ́ni má ní níyín abínú ẹni níyín ìkà níyín afẹ́ àjẹmáfẹ́ ayé tó ń fúnni lóko òde ọ̀pẹ lẹ́yìn politician Nàìjíríà ìkà níyín ẹ̀yẹ́ mọ̀ yá ni ẹja o ẹja kutukutu ẹja yamayama ni olórí burúkú politician wọn ò ní nǹkan kan tó fẹ́ ṣe fún yín wọn ò ní fẹ́ ní ọyọ́mọ Yorùbá kò sí future fún yín nínú Yorùbá land nínú Nàìjíríà olórí burúkú àwọn Nàìjíríà politician wèrè ni wọ́n bẹ́ẹ̀ ni wọ́n kàn ń kówó yín gbogbo property gbogbo ọrọ̀ ajé tó yẹ kó máa fi ṣe àwọn ọmọ òlú láǹfààní gbogbo ẹ̀ ló ń kó àwọn ìyàwó wọn family wọn pẹ̀lú àwọn immediate family wọn ló fi ń ṣe láǹfààní tẹ́ bá jáde fúnra lì tẹ́ bá ṣe pé fẹ́ dìbò 2027 ẹ máa fi ọdún ni ìyà tó máa jẹ yín ẹ mọ bẹ́yẹ ẹnu Dracula ṣe rí ẹ lọ Google Dracula ẹ lọ sórí Google kẹ lọ Google ẹ kọ Dracula sí ẹ wá wo eyín ẹnu Dracula ẹ wo ṣe rí ìyà tó máa jẹ yín yẹn ìyà yẹn eyín ẹnu Dracula ló ní ó máa jẹ yín wọ́n tẹ́gbẹ́ wọn ò ní rí traces yín mọ́ á jẹ ẹran ara yín á jẹ ẹṣan ara yín á mọ omi ara yín gbẹ á tún máa jẹ egungun ara yín wàláhì ìyà tó máa jẹ yín nìyẹn torí pé ẹni kò sí ìgbádùn kankan fún yín kò sí fíṣọ kankan fún yín nínú Nàìjíríà bẹ́ẹ̀ ni wọn ò ní kankan fún yín wọn náfààní kankan tí Nàìjíríà fẹ́ fi yín ṣe lẹ́yìn pé kóníkálùkù máa lọ ní iléyà ọdún màlẹ kóníkálùkù pín gàrí ẹni olórí burúkú làwọn Nàìjíríà gọọmenti kí ló dé ìkànnì agbọ́dọ̀ kó nínú Nàìjíríà ni o agbọ́dọ̀ kó nínú Nàìjíríà ni ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹ lọ gbáradì ẹ lọ jẹ èso gidi ẹ lọ jẹ èso gidi ẹ jẹ ewédú tó yọ ẹ máa fi kàn sí ẹ lọ jẹ ewédú ó yé yín ohun tí mo sọ yìí ṣó yé yín ó yé yín ẹ lọ jẹ ewédú dáadáa ẹ lọ kó ewédú jẹ ẹ lọ lo fẹǹsì ẹ lọ panadol ọmọ ẹ lọ overdose ẹ bẹ́ẹ̀ ni ẹ lọ jẹ ẹ̀fọ́ dáadáa ẹ gbọ́ kọ́ bá yín fi ìgbín sí kọ́ fi akàn sí kọ́ fi edé sí kọ́ fi gbogbo ẹ̀ sí kẹtún kọ́ bá yín ṣe ilá lásìkò ó dùn tó kẹ wá kó jẹ kẹ fàbàlà kẹ fi kó ilá yẹn jẹ àti pepper soup aláta ẹ̀yin tí mo bá sọ̀rọ̀ só ti yé yín ẹ lọ mú pepper soup tó ń gbóná tẹ máa fi Guinness tó ti tutù tí dáyé ti tutù bá jẹ ẹ wá fi Guinness lé pepper soup yẹn tábà ní kẹ fi Guinness lé ní mi mọ̀ bóyá ẹ gbọ́dọ̀ fi Guinness mú pepper soup tèmi sọ o ẹ tí wọn pepper soup tí mo sọ mi mọ̀ ó lè jẹ́ pé wọn bá ní kẹ fi Guinness mú o ṣùgbọ́n tí wọn bá ní kẹ má fi Guinness mú ẹ lè fògùrọ̀ mú. Good evening ma Gani Olóyèdè ẹ káàbọ̀ ṣe dáadáa lédè ẹ ṣe ẹkú dìde so pepper soup yẹn kẹ lọ wá pepper soup yẹn kẹ wá tún wọn ṣe bá ń bá rí ẹ tún wá lọ ya cartoon sí gbogbo ara yín látòkè délẹ̀ cartoon ẹ lọ ya sára yín kò ní da fún Nàìjíríà gọọmenti ẹ ní ṣoríire tálálẹ́ bá ní kó da fún yín ọlọ́sàn máa jẹ ẹni olórí burúkú ẹ ṣe yàkà báyìí ẹ ní ṣoríire tẹ́ ẹ fìyà jẹ ọmọ mi olórí burúkú ni kò ní da fún yín. ẹ má wọrí rálì wa ó ti dé tán àwọn sabotua ni wọ́n ń pèsè pọ̀pọ̀rọ̀ sí Banji Akíntóyè lọ́tún lọ́sì ni wọ́n ò jẹ́ kí bàbá yẹn gbádùn bàbá 90 years lára àwọn tájọ́ ṣe movement náà ni wọ́n ò jẹ́ kí bàbá gbádùn ẹ̀rù ń bà wọ́n ni àwọn yẹn náà mi ní parọ́ wọn gbó lọ́wọ́ olóṣèlú tó lára wa náà ni wọ́n ṣùgbọ́n wọn ò náyà ní starting lọ ni wọn ò ní finishing starting lọ ní ẹ̀rù ń bà wọ́n ni bí àwọn property tó dẹ́ni sílé ni I don't know mi mọ̀ ṣùgbọ́n bí tábà ní kí gbogbo máa gbèbẹ̀ náà ló ṣì máa gbé rádì tẹ́ni kọ́ máa ṣe ìdẹ́rù ń báyìí fún gbogbo wa a máa ṣe rádì a máa ṣe àtúnṣe ni torí inú rádì yẹn láti máa bá wọ Yorùbá làdí wa kí ló dé ìyá yìí ti tó àwọn ọ̀rọ̀ mi ń jẹ̀yà tẹ́ bá pẹ́ lómi báyìí tó bá gbé fọ́ọ̀kọ́ báyìí ẹsẹ̀kẹsẹ̀ àti sáré pa fóònù ẹ̀ ẹni tẹ́ bá tún ní kẹ́ pé padà ẹni tẹ́ pè tán ní ìṣó tún sáré pa dátà ẹ̀ tó ṣe wọ́n máa pe direct láti sọ pé tọwọ́ sọ pé mo pè ní sáré dátà tí wọ́n ní bátìrì mi máa lò ní kí ló dé ṣé mo pa dátà rí inú ìlú ìṣá ṣé mo pa ìlú tó wọ́ọ̀kì nìyẹn gbogbo nǹkan lẹ fi ń jà àwọn ọmọ mi níyà olórí burúkú nìyẹn ìjọba Nàìjíríà kò ní dáa fún yín ẹ̀ ní ṣoríire à ń lọ nílọ ló ń kẹ́yìn ìbọ̀yà máa lọ ni ẹ̀yin ìran mi nínú ẹ̀jẹ̀ ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹ má wọrí ẹni tó ń gbéyàwó bọ̀ àbá kí n garùn ẹ tó gbéyàwó àbá kí n garùn ẹ wo rálì wa máa wọlé jìgà báyìí ni bí olè tó wọlé lóru tó kọ lẹ́tà sẹ́ni tó ń bọ̀ àbá bẹ́ẹ̀ ni rálì wa ṣe máa wọlé a ní láti dájọ́ fún mọ́
torí ọjọ́ àkúkú sọ déètì náà wọ́n kàn sọ pé May ni but May náà tá à ń sọ báyìí nísìn wọ́n ti fẹ́ pa bàbá ní bàbá wọ́n ti fẹ́ pa Professor Banji Akíntóyè ẹ má jẹ́ kí rálì wálé o rálì ò tí gbọdọ̀ wáyé o rálì ò tí gbọdọ̀ ṣe kíní kan kí ló dé nísìn ọmọ ó lè jẹ́ pé bóyá a máa ṣe lọ́la báyìí lọ́mọ àná ìṣẹ̀lẹ̀ ni bẹ́ẹ̀ ni irú ẹ̀ la fẹ́ báyìí nísìn kí rálì yẹn wọlé jìgà bí olè tó bẹ́ wọlé lóru tí ò kọ lẹ́tà kó fún nílé ẹmọ kó tó lè bá gbogbo kò ní kọ lẹ́tà àwọn olùbí òkè kọ lẹ́tà ó kàn máa bẹ́ wọlé ni ẹ wo a ní láti dá ọjọ́ fún rádìí wa mọ́ ìjọ tí ìjà bá dé báyọ̀ náà lèèyàn jà bẹ́ẹ̀ ni tó lè lọ jẹ́ pé ẹ lọ gbáradì sílẹ̀ àwọn olórí burúkú ẹ wo Nàìjíríà gọọmẹ̀ntì fúnra wọn ló máa fúnra wọn lóògùn jẹ ẹ má ṣòkò bá wọn jà o fúnra wọn ló máa fúnra wọn lóògùn jẹ àárín wọn ti ń dàrú ẹ̀yin ẹ ti rógo ẹ wá wò ẹ jẹ́ kí n ṣòfófó kan fún yín ẹ jẹ́ n ṣòwò kan fún yín àwọn olórí burúkú kẹ́ lè mọ̀ pé olórí burúkú làwọn Nàìjíríà gọọmẹ̀ntì yìí o ẹ wá gbọ́ nǹkan kan ẹ wá ẹ jẹ́ kí n ṣòwò ẹ wá sọ̀rọ̀ ẹ wá wò. ìdààmú Sanwó-Olú àwọn EFCC ti mú obìnrin tí wọ́n pè ní ọ̀rẹ́ ẹ̀ yẹn o wọ́n ló ti lóun ò jẹun o wọ́n ló ti ní bó jẹ́ 20 ọdún làwọn EFCC fi ti òun mọ́lé lọ́dọ̀ wọn òun ò ní jẹun kankan níbẹ̀. Aisha Ashimogu obìnrin oníṣòwò kan tí wọ́n ní olówó ńlá ni tí àwọn EFCC sì ń fẹ́ mọ ibi tó ti rí owó ẹ̀ gan-an ni. Àwọn EFCC ti kéde lóṣù tó kọjá pé àwọn wà àmọ́ kó tó di pé wọ́n kéde yìí obìnrin náà ti tẹ ọkọ̀ létí ó ti wà ní London bóyá nítorí pé ó ti ń fi mẹ́fílẹ̀ ló ṣe ráyè fọ́n dànù ní o àbí òun kàn ní ìrìn àjò tiẹ̀ lọ ni kò sí ẹni tó mọ pàtó ẹ̀. Ohun tó ṣàṣẹlẹ̀ ni pé lọ́jọ́ tí àwọn EFCC yóò fi kéde pé àwọn wà yìí ó ti jáde nílùú ẹran ti lọ àkẹ́ ẹ̀. Síbẹ̀ náà àwọn EFCC kò dákẹ́ nínú ọ̀rọ̀ ẹ̀ nígbà tó sì di ọjọ́ 28 oṣù kẹrin yìí ilé-ẹjọ́ gíga ìlú Àbújá kan pàṣẹ pé kí obìnrin náà yọjú kíá kó fara ẹ̀ hàn fáwọn EFCC kó má di pé wàhálà tó wà nínú ẹ̀ yìí kò ní tó rògbòdìyàn tí yóò kọlù ú tí kò bá yọjú. Lóbìnrin náà bá ro ọ̀rọ̀ ọ̀hún pápápá ló bá ní ikú tí ìbá pa ni tó bá ṣe ni nífìlà kéèyàn máa dúpẹ́ ní pé òun yóò yọjú sí EFCC àmọ́ kò sọ fẹ́ nìkan. Aisha ọmọ Kogi tí wọ́n pè ní ọ̀rẹ́ Babájídé Sanwó-Olú tí í ṣe gómìnà Èkó yìí ò jẹ́ kí ẹnikẹ́ni mọ̀ pé òun bọ̀ wá sílé. Ó ti rò pé kí òun kàn wọlé wẹ́rẹ́ kí òun sì gba ọ̀dọ̀ àwọn EFCC lọ ni. Àmọ́ kò rí bẹ́ẹ̀ nítorí àwọn EFCC fúnra wọn ń ṣọ́ bó sì ti gúnlẹ̀ níbi aago 5 kùtùkùtù ọjọ́ Ìṣẹ́gun Túsídéè ọjọ́ 29 oṣù kẹrin yìí náà. Bẹ́ẹ̀ làwọn ẹrú ikú gbá a mú. Àwọn EFCC gbé e wọ́n sì ní kò lè lọ síbi kankan àfi kó nìṣó lọ́dọ̀ àwọn. Ní pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe tó wà ní Àbújá ni wọ́n ti mú un. Òun pàápàá kò sì lè rò pé irú ìkíni káàbọ̀ bẹ́ẹ̀ ni yóò máa dúró de òun. Àwọn EFCC gan sọ pé bí àwọn kò bá mú bí àwọn ṣe mú yẹn bó bá tún délé tó yí èrò ọkàn ẹ̀ padà pé òun kò ní wá rí àwọn mọ́ ń kọ́ pé ohun tó jẹ́ kí àwọn mú lọ́wọ́ kan tí àwọn rí nìyẹn ó tètè máa bọ̀ ní ọgbà àwọn níbẹ̀ kí àwọn yanjú ọ̀rọ̀ náà kí gbogbo ohun tó ń rùn nílẹ̀ kó kúkú tán pátá. Àmọ́ kò jọ pé ọ̀rọ̀ yìí yóò ṣe é yanjú bẹ́ẹ̀ torí ọ̀rọ̀ obìnrin náà ti wé mọ́ge ó wé mọ́ kùkùté ó sì wé mọ́ ọ̀pọ̀lọpọ̀ ìtí. Ọ̀pọ̀lọpọ̀ sùúrù ni EFCC yóò ṣe kó má wàá di pé tí wọ́n bá ní kí wọ́n bẹ́gi wọn yóò bẹ́ èèyàn mọ́. Ọ̀rọ̀ obìnrin tí wọ́n ń pè ní Aisha Ashimogu yìí bí ìgbà pé òun ló fi ọwọ́ ara ẹ̀ fa àwọn wàhálà yìí ni o. Ṣé fúnra olókùnrin ní fi ẹnu ara ẹ̀ pé ikú àbí nígbà tó bá wúkọ́ títí tó pariwo ṣé kíní yìí ò ní pa mí báyìí ìgbà wo ni irú ẹ̀sán bẹ́ẹ̀ kò ní mú olókùnrin lọ. Ní ọdún tó kọjá yìí ìyẹn ọdún 2024 nínú oṣù kínní ọdún náà ní ọmọbìnrin yìí pé ọmọ 50 ọdún láyé. Ayẹyẹ ọjọ́ ìbí tó wá ṣe náà kò sẹ́nìkan tó rí irú ẹ̀ rí ní Nàìjíríà. Odidi ọjọ́ 7 ló fi ṣe é ó sì kúrò ní Nàìjíríà pátápátá ni. Kò dúró nítòsí orílẹ̀-èdè kan tó ń jẹ́ Grenada ló lọ níbẹ̀ ló ti lọ ṣe ayẹyẹ ọjọ́ ìbí náà. Ní orílẹ̀-èdè Grenada yìí wọ́n ṣe abúlé kékeré kan tó jẹ́ abúlé ìgbàlódé síbẹ̀ abúlé àtọwọ́dá olówó ńlá ni. Àwọn olówó ayé nìkan ni wọ́n ń gba ilé síbẹ̀ lásìkò ọlùdé wọn. Àmọ́ nígbà tí Aisha ṣe ọjọ́ ìbí ẹ̀ yìí kì í ṣe pé ó gba ilé ẹyọ kan sí abúlé ìgbàlódé náà kọ́ o. Ó gba gbogbo abúlé náà fún odidi ọ̀sẹ̀ kan ọjọ́ 7 gbáko. Ó ní òun yóò ṣe ohun tí ẹnìkan kò ṣe rí. Bẹ́ẹ̀ sì ni lóòótọ́ nítorí ọjọ́ kan fún àríyá àti ètò kan ni. Bẹ́ẹ̀ ni owó dọ́là ń pe ara wọn ránṣẹ́ kò sí ẹni tó rí irú ẹ̀ yìí. Kódà àwọn ará Grenada náà. Owó yín lọ́nà yẹn o àwọn wèrè ló wá yìí.
ó gbọ́ ní Àìṣà nítorí COVID ti pa ọkọ ẹ̀ ní 2020 òun tó sì ń ya àwọn ọ̀pọ̀ èèyàn lẹ́nu ní báwo ni obìnrin ṣe ń rí irú owó tó tó báyìí. Pátì Àìṣà yìí ti ń lọ, ó ti bẹ̀rẹ̀ ní ọjọ́ 17 oṣù January 2024. Àwọn ọlọ́lá ayé sì ti ń gbádùn ara wọn, pàápàá jùlọ àwọn olówó Nàìjíríà, nítorí pé àwọn olórin ńlá ní Nàìjíríà ló kó lọ síbẹ̀. Àfi lójijì ni Babájídé Sanwó-Olú gómìnà kó yọ síbẹ̀ wẹ́rẹ́. Bẹ́ẹ̀ ni kò dágbére nílé pé òun ń lọ sọ́nà jíjì bẹ́ẹ̀ ni kò sì gbàṣẹ lọ́wọ́ ẹnikẹ́ni. Kó máa di pé wọ́n ń dáàmú aeroplane ní ṣáàtà ló gbé wá, bẹ́ẹ̀ ni kò sì múra tàbí ṣe ìṣe gómìnà, ó múra fàájì gidi wá ni. Bẹ́ẹ̀ ni Sanwó-Olú lọ bí ọjọ́ 5 gbáko lórí omi ní orílẹ̀-èdè tí wọ́n wà láàrin agbami tó sì dúró ti onínáwó ọmọ ọlọ́jọ́ ìbí náà gbágbáágbá. Pátì àgbàyanu tí Àìṣà Àṣemọ́gù ṣe yìí àti òde fàájì tí Sanwó-Olú lọ yìí, òun ló sọ Àìṣà di èrò EFCC báyìí, tó sì sọ Sanwó-Olú náà di ẹni tó kó sí wàhálà lọ́dọ̀ ààrẹ Bọ́lá Tinubu àti àwọn míì tí wọ́n ti ń ṣe ọkùnrin gómìnà yìí láti mú un tẹ́lẹ̀. Ìdí ni pé ìyanu burúkú lọ̀rọ̀ náà jẹ́ pé odidi gómìnà yóò fi ilé sílẹ̀ láì sọ fẹ́nìkan, yóò fi ibi tí wọ́n ní kó máa ṣèjọba lé wọn lórí sílẹ̀ tí àwọn tí wọ́n dìbò fún kò mọ̀, yóò sì lọ lu ọjọ́ 5 lẹ́yìn odi. Bẹ́ẹ̀ ni ọjọ́ 5 náà kì í ṣe èyí tó lọ lò fún ohun tó lè mú ìdàgbàsókè bá ìpínlẹ̀ rẹ̀. Òde fàájì lásán ni. Bẹ́ẹ̀ ni kì í ṣe òde fàájì tó mọ níbàní, òde fàájì tí àṣejù wọ̀ ọ́ ni, tó sì dàbí ìfowóṣòfò àti fífowó lámẹ̀kúnnù lójú, èyí tí wọn kò gbọdọ̀ bá gómìnà yìí díẹ̀ rárá. Ọ̀rọ̀ náà ìbá sì parí síbẹ̀ o, bí kò jẹ́ nígbà tí àwọn alátakò Sanwó-Olú gbé kiri náà tọ́ Tinubu lọ, tí wọ́n sì fi fídíò ọmọọṣẹ́ náà hàn, tí wọ́n ní ó wo ohun tí ó ń ṣe, tí òun náà sì rí ohun tí kò rí. Àsìkò yìí làwọn EFCC dá sọ̀rọ̀ obìnrin ọ̀hún, wọ́n sì ń wò pé irú obìnrin wo leléyìí àti pé níbo ló ti rí owó burúkú tó ná yìí. Nígbà náà ni wọ́n gbọ́ pé obìnrin yìí súnmọ́ Sanwó-Olú ju nǹkan míì lọ, tí wọ́n ní bíi pé wọ́n jọ ń ṣòwò ni tàbí pé ẹni tó ń bá a tọ́jú àwọn owó ẹ̀ ni. Nígbà náà ló ti gbọ́ jáde pé Sanwó-Olú fún Àtíkù lówó lásìkò ìdìbò tó kọjá lọ, bẹ́ẹ̀ náà ló sì fún Òbí lówó. Báwo ni irú ẹ̀ ṣe lè ṣẹlẹ̀? Wọ́n gbọ́ pé Àìṣà wà nínú ẹni tó ṣètò náà, ìyẹn lásìkò tí wọ́n ti fi ìbò já Tinubu lulẹ̀ lẹ́kọ̀ọ́, tí obìnrin náà kò sì fẹ́ kí irú ohun tó ṣẹlẹ̀ sí Tinubu yìí ṣẹlẹ̀ sí ọ̀rẹ́ tòun. Ìgbà náà ni wọ́n ṣa owó jọ tí wọ́n fún àwọn ọmọ PDP àti Labour kan láti dábàrú ọ̀rọ̀ ìbò náà. Níbi tí àwọn Tinubu ti gba ọ̀rọ̀ yìí gbọ́ ni pé bó tilẹ̀ jẹ́ pé Òbí na Tinubu lẹ́kọ̀ọ́ dáadáa, Sanwó-Olú na àwọn ọmọ Òbí débi pé igbó wọn kò súnmọ́ tiẹ̀ rárá ni. Báwo ló ṣe ṣe é ni wọ́n ń béèrè. Ìgbà tọ́rọ̀ owó fífún ara ẹni yìí wá jáde ni wọ́n tó mọ ọgbọ́n tó dá sí i. Ọ̀rọ̀ náà lu Tinubu bí àwọn èèyàn ẹ̀ ti sọ pé bó bá jẹ́ bí Sanwó-Olú ṣe ṣe fún ara ẹ̀ ló ṣe fóun ni, kò sí bí òun kò ṣe ní wọlé lẹ́kọ̀ọ́, ṣùgbọ́n kò já ìbò tòun ọ̀gá ẹ̀ kúnra, tara ẹ̀ ló mójútó. Nídìí èyí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ tààrà lórí Àìṣà Àṣemọ́gù, wọ́n sì bẹ̀rẹ̀ sí rí fìrìfìrì pé ó ń gba owó lọ́wọ́ àwọn tí wọ́n bá ń ṣèjọba, ó sì máa ń bá wọn kó owó tí wọ́n bá jí pamọ́, àti pé àfàìmọ̀ kó má jẹ́ ibi tó ti lọ ṣe ayẹyẹ ọjọ́ ìbí ẹ̀ yìí ló ń bá àwọn èèyàn náà kó owó ọ̀hún lọ. Àwọn ìyẹn ní orílẹ̀-èdè tiwọn, wọn kì í gba owó orí, bẹ́ẹ̀ ni wọn kì í béèrè ibi tí olówó ti kó owó ẹ̀ wá, kó sáà ti kó o délùú wọn kí àwọn onílùú máa fi ṣòwò níbẹ̀ ni. Nídìí èyí ó rọrùn fún ẹnikẹ́ni láti máa bá àwọn olóṣèlú kó owó tí wọ́n bá jí lọ sí orílẹ̀-èdè náà. Ohun tí EFCC sì fura pé Àṣemọ́gù ń ṣe tí wọ́n fi ń wá kiri nìyẹn, nítorí wọ́n sọ síbẹ̀ pé ó ń bá àwọn kan ṣe àrọ́ndàrọ́ndà owó, ìyẹn làwọn ṣe ń wá. Bóyá ni ọ̀rọ̀ náà ìbá kan Sanwó-Olú bí kò jẹ́ nígbà tí ìjà dé láàrin òun àti olórí ilé ìgbìmọ̀ aṣòfin tẹ́lẹ̀ Mudashiru Ọbaṣá, tí Tinubu sì rí pé yíyọ tí àwọn aṣòfin yọ Ọbaṣá jọ pé ó lọ́wọ́ Sanwó-Olú nínú. Àwọn Ọbaṣá náà rò bẹ́ẹ̀, ìgbà tí wọ́n sì yíjú padà làwọn náà tún gbogbo àṣírí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí fún Tinubu, tí Tinubu kò sì mú kinní náà ní kékeré rárá. Ó pẹ̀lú ohun tó jẹ́ kó fi gbogbo ọ̀nà dá Ọbaṣá padà sípò olórí ilé ìgbìmọ̀ náà láti fi jẹ́wọ́ fún Sanwó-Olú pé alágbára kan ju alágbára kan lọ. Nígbà tí wọ́n gbọ́ pé wọ́n mú Àṣemọ́gù yìí, àwọn tí wọ́n fẹ́ràn Sanwó-Olú bẹ̀rẹ̀ sí jáyà. Àánú ọmọkùnrin náà sì ń ṣe wọ́n, nítorí wọ́n ní tí wọ́n bá tẹ obìnrin yìí nínú dáadáa, àfàìmọ̀ ni kò ní í sọ àwọn nǹkan tó lè kó bá àwọn bíi gómìnà náà. Ṣá o, àwọn èèyàn tí wọ́n lè bá Sanwó-Olú dá sọ̀rọ̀ tí ń dá sí, àmọ́ wọ́n ní kò sẹ́ni tó tí ì lè sọ kinní náà
kó Tinubu lójú. Wọ́n ní ìdí sì rèé tí kò jẹ́ kó wá sílé ọdún ìtúnu ààwẹ̀ tó kọjá lọ nítorí wọ́n ní kò fẹ́ kí ẹnikẹ́ni bá òun sọ ọ̀rọ̀ náà rárá. Ohun yòówù kó ṣẹlẹ̀, ẹ̀kọ́ wà nídìí ọ̀rọ̀ yìí tí Aisha àti àwọn èèyàn bíi tirẹ̀ yóò fi kọ́gbọ́n. Ìyẹn náà ni pé bí iṣu ẹni bá ta àá fọwọ́ bò ó ni. Bí ènìyàn bá ṣẹ́ igi ọlà níbì kan àfi kó mọ bí yóò ti ṣe kò ní gbé ara rẹ̀ lé ayé lọ́wọ́. Àgàgà bí ọ̀nà ọlà náà kì í bá ṣe èyí tó ṣe é fi gbogbo ẹnu ṣàlàyé ní gbangba. Òun ló mọ̀ kì í mọ lóhùn nìkan bó bá yá, bí wọ́n bá sì fa gbùrù yóò fa igbó. Kò sí bí Sanwó-Olú kò ṣe ní padà wá ṣàlàyé ohun tó wà láàrin òun àti obìnrin opó yìí àti ìdí tó fi tẹ̀lé láti Nàìjíríà lọ sí odidi Grenada níbi tí wọ́n ti ń fi owó dọ́là ṣe pépà ìnuwọ́ lásán níbi tí owó náà gbé pọ̀ dé. Bẹ́ẹ̀ ni owó tí wọ́n ń ná yìí kì í ṣe ti Grenada tàbí ti Amẹ́ríkà, owó dọ́là tí wọ́n kó lọ sọ́hùn láti Nàìjíríà yìí ni. Ọ̀rọ̀ náà yóò lẹ́yìn o, dùgbẹ̀dùgbẹ̀ ní pàápàá kò sí ẹnìkan tó lè ní òun mọ ibi tí yóò já sí. Àmọ́ bó bá jẹ́ ohun tó wà nílẹ̀ yìí ni òkúta àwọn èèyàn náà sí ẹsẹ̀ ẹ ti yọ síta o, ìrẹsì ń bẹ lẹ́sẹ̀ bàbá alájọ. Ọláyíwọlá Alága ló ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ obìnrin yìí àti gómìnà. Fúnra wọn ló máa fúnra wọn lóògùn jẹ, ẹ má ṣòkò bá wọn jà o. Fúnra wọn ló máa fúnra wọn lóògùn jẹ. Sanwó-Olú ọmọ kan tó ṣojú bíi a máa ṣe bí ọmọ pẹnu. Ṣẹ́yìn ò rí bẹ́ẹ̀ ni kó máa ṣe bí ọmọ pẹnu ni, bí ọmọ tó ṣù ẹ̀ ò pé bí ọmọ February 28. Ẹ mọ̀ pé February 28 náà lóṣù parí sí. Sábàdì 29, 28 bí ọmọ tó ṣù ẹ̀ ò pé bí ọmọ núgò premature. A máa ṣe bí aràn ọmọ yẹn, green snake under the green grass ni, olè aṣọ́lè ni. Ó kówó fún Aisha girlfriend ẹ̀, ọ̀nà ọkọ yẹn ti kú nígbà covid ló pọ̀pọ̀ ẹ̀, àṣírí ẹ̀ ti tú, àárín wa àti bàbá Tinubu ti dàrú. Wo àárẹ̀ ẹ̀ ti bàjẹ́ fún ara yín lẹ́yìn máa fúnra yín lóògùn jẹ. Bẹ́ẹ̀ ni wọ́n mú ìṣọ́mọ àlè ibi wọn lọ sọ pé ká má wá sí Èkó láti wá ṣe rálì, orí ẹ̀ ti burú látàyè lọ́dọ́run. Wọ́n mọ burúkú yìí, Sanwó-Olú wọ́n mọ báwí o, ìwọ mọ báwí kò sí ohun tó máa ṣe fún mi. Bẹ́ẹ̀ ni mo mọ tí mò ń sọ, ìwọ mọ báwí. Bàbá Tinubu ẹ rò pé ti crunch Yorùbá Nation movement, ẹ rò pé ti crunch Yorùbá Nation, bàbá ńlá rọ ni. Ẹ rò pé ti tẹ Yorùbá Nation movement wọ́lẹ̀, irọ́ lẹ pa bàbá Tinubu, irọ́ lẹ pa. Bẹ́ẹ̀ ni ẹni bẹ́gi lójú igi arúwé, igi ti rúwé. Bẹ́ẹ̀ ni ẹ lè tẹ̀wá mọ́lẹ̀ láì torí politics ti yín, àrùn yín pẹ̀lú politics yín. Yorùbá Nation no going back, Yorùbá Nation ti rúwé padà. Bẹ́ẹ̀ ni ọ̀tẹ̀ yìí àwa with full force ni, lọ́tẹ̀ yẹn ní bá kojú wa báyà máa ṣojú yamayama ni, a máa ṣojú anybody yamayama jáde rédèrèdè ni. Bẹ́ẹ̀ ni torí àwọn òràn yín mọ́ báyìí nísìn ìrọ̀tẹ̀ ẹyẹ máa tàn wá bí àṣà bàbá mi orin ṣe Sunday Igboho nìyẹn, ẹyẹ máa tàn wá ẹyẹ máa tàn wá ẹ lè tàn wá mọ́, àti gbọ́n ẹ lè tàn wá mọ́. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ọmọ àpè rálì wa o, àwọn saboteur kan wọ́n fẹ́ kí rálì yẹn kó shake, kò lè shake. Irọ́ ló pa wọ́n ti pe Professor Banjaki tó yẹ ṣe lè ṣe pé wọ́n ti bẹ̀ wọ́n lóríṣiríṣi nǹkan. Bàbá ò dẹ̀ gbọ́, bàbá ò gbà, ṣùgbọ́n kò jẹ́ pé a tún fẹ́ lọ strategize dáadáa ni, ká tight kí security yẹn kó tight dáadáa débi pé a fẹ́ ta ẹ̀jẹ̀ yẹn kankan sílẹ̀. Bẹ́ẹ̀ ni saboteur àpọ̀gàn láàrin wa o, ṣùgbọ́n Ọlọ́run gbé wa lékè. Bẹ́ẹ̀ ni tá bá ti wá pe rálì yìí ní ìsinyìí o, àti gbọ́n àdájọ́ mọ́ àdẹ̀dá oṣù mọ́. Bí mo ṣe sọ fún yín, Yorùbá ni rálì yẹn máa wọlé gìjà báyìí ni bí o láìpẹ́ yìí ni o, láìpẹ́ kò ń ṣe nǹkan tó pẹ́ o. Ó lè jẹ́ pé ọ̀la la máa ṣe kọ́ ànáùsẹ̀ lẹ́nu, ó lè jẹ́ pé ọ̀tún la máa ṣe kọ́ ànáùsẹ̀ lọ́la, ó ń ṣe nǹkan tó pẹ́ mọ́ rárá o, torí gbogbo ètò ti tó lẹ̀, gbogbo everything ti tó lẹ̀. But a fẹ́ fi wú àwọn ọ̀tá lójú ni lọ́wọ́ ìbáyìí nìsín, ọwọ́ táwa yìí a fẹ́ fi wú àwọn ọ̀tá lójú ni, a fẹ́ kọ́ mọ nǹkan kan mọ́. So tá bá ti pe rálì yẹn mọ̀ pé ìran mi ti jẹ́ ti rẹ́dì, torí ìyàwó ń ṣomi ọbẹ̀, ìyàwó dùn lẹ́nu, ìyàwó ń ṣe ṣàwámà, kò sẹ́ni tí ìyàwó ń jẹ mọ̀ pé ìran mi ti rẹ́dì. Bẹ́ẹ̀ ni ó kàn jẹ́ pé àwọn ọ̀tá ìlú òyìnbó lọ́pọ̀ sí ju àwọn ẹni bí àwọn ọ̀tá, àwọn dẹ̀ gbádùn lóyìnbó, àwọn lọ́pọ̀ nílùú òyìnbó jù. Ẹ̀yin ìran mi mọ̀ pé ti rẹ́dì, ẹ jáde, kò tiẹ̀ sígbà tẹ́ ẹ má jáde fún rálì náà ni, ẹ lè má bá báyìí lọ. Bẹ́ẹ̀ ni àwọn ìjọba iṣẹ́ rí ẹkún yín ní ìdùnnú àwọn ìjọba yín, Ọlọ́run wọn ràn yín, wọ́n kàn gbogbo yín àwọn yàtọ̀ sáwọn fámìlì wọn ràn yín, gbogbo àwọn fámìlì wọn pátápátá dẹ̀ lọ tí kò lọ sílùú òyìnbó, gbogbo àwọn ọmọ wọn lọ sílùú òyìnbó, wọ́n lọ wọ́n bọ̀ bí tó lọ sí Òṣòdì pẹ̀lú Mùṣín ni, wọn ràn yín, wọ́n kàn fi láì fún yín gbá géèmù ni. Bẹ́ẹ̀ ni wọ́n fi láì fún yín gbá géèmù ni, wọn ràn yín, wọn rí yín, wọn ò ní pláàni kankan fún yín. Fún ìran Yorùbá ìran tèmi lèmi sọ èmi ò mọ ìran tó kù, ẹ̀yin ìran mi ìjọba ò ráyè títí wọn ò ní pláàni, so orí títẹ̀ ṣe máa jáde nìyẹn, ẹnu èèyàn lèèyàn fi ń kọ́ méje, àìlè sọ̀rọ̀ bẹ́ẹ̀ lórí burúkú ni. Bẹ́ẹ̀ ni
pátápátá là ń fọ́jú kùmọ̀kùmọ̀ là ń dẹ́tẹ̀ ojú àfọ̀fọ̀ tán jà ló dà ní ẹ má jáde tán ni tá bá jáde tán ọṣọ ya wèrè ni wọn torí pé bàbá Tinubu ṣe wà yẹn gbogbo nǹkan tó wà lórí ẹ̀ bó ṣe wà yìí kò tiẹ̀ rán yín gbogbo tó wà lórí 2027 ni campaign máa bẹ̀rẹ̀ ó tẹ̀ sí bẹ̀rẹ̀ báyìí nísìn ẹni tí ó ti parí ọdún mẹ́rin tán kò sí kankan kò sí kókó kankan tó ṣe fún yín ní 2027 ní ọdún mẹ́rin tó ń ṣe yìí tó ti fẹ́ máa tó ti ń polówó 2027 bó ṣe máa bá lọ náà nìyẹn ẹ ti ẹ̀rọ náà bàbá jẹ́gẹ̀yẹ̀gẹ̀ yìí bàbá Tinubu jẹ́gẹ̀yẹ̀gẹ̀ yìí tó náà òun ṣe gbá òun ṣe coastal road òun ṣe kíní kan ṣé bí ń parí kọ́rọ̀ mi wọ̀ ni kí ló kàn pẹ̀lú coastal road tó ń ṣe ebi ń pa mí ọlọ́ṣẹ́ ń kiri ìgbà tí ìwẹ̀ ẹnu báwo mo ṣe máa wẹ̀ ta ebi ń pa àwọn èèyàn ó lóun ṣe róòdù tó tún wá ń ṣe kò ń ṣọ̀nà Abẹ́òkúta kò ń ṣọ̀nà Ọ̀yọ́ kò ń ṣọ̀nà Èkó kí láǹfààní kí ni kókó ọ̀kan tó ti ṣe sílẹ̀ Yorùbá kò bá ti Yorùbá lọ ìdílé ṣe máa jáde nìyẹn o bàbá Tinubu ò rán 2027 lòun lé títí ẹ o kò rán yín o bàbá ẹbá ló ṣe fáwọn Fúlàní o ẹ jáde ní ẹ̀yin rán mi lógúnlógún lọ́gbọ̀n ní kẹ jáde kékulé gbọ́ kó sọ fún toko kí kọmọdé gbọ́ kó sọ fún àgbàlagbà bẹ́ẹ̀ ni ẹ̀dùn náà olórí burúkú kan ó sọ mo kọ sílẹ̀ ó lóun kí lorúkọ ẹ̀ náà mo kọ sílẹ̀ Ajia kí lorúkọ ẹ̀ ó lóun Ajia Najatu Muhammed Ajia Najatu Muhammed mo ní picture ń bí ba jẹ́ kí n fi wọ̀nyí ọmọ àlè olórí burúkú ọmọ òṣì ọmọ òfò ọmọ Fúlàní tí ó bá tẹ̀ ń ṣe pé bóyá àwọn bàbá burúkú ta ní àwọn leader ta ní àwọn killer ta ní tọ́lá àwọn leader ta ní Akalamago TV brother mi ẹ káàbọ̀ ẹ ṣé gan ẹ ṣé mo dúpẹ́ kú dìde ẹ ṣé gan Morayo Ojoru ẹ káàbọ̀ good evening ma ẹ ṣé gan ẹ ṣé thank you so much ẹ ṣé ó lóun Ajia Najatu Muhammed òun lélẹ̀ ìtẹ́bà mọ̀ olórí burúkú ọmọ àlè ni ẹ jẹ́ n fi wọ̀nyí mo fẹ́ sọ̀rọ̀ ẹ o ọmọ kan tó tẹnu ẹ̀ dàbí ìṣòfò yẹn ọmọ òṣì ọmọ burúkú ọmọ ọ̀ranù ó lóun Ajia Nata Ajia rẹ̀ ó ní bó ṣe jẹ́ mo kọ sílẹ̀ a former director in President Bola Tinubu presidential campaign a former director in President Bola Tinubu's presidential campaign council and a former member of the police service rí pé ilé ayé ẹ̀ fọ́mà ni gbogbo ilé ayé ẹ̀ fọ́mà ni gbogbo ìgbésí ayé ẹ̀ máa fọ́mà ni Ajia kí ló korúkọ ẹ̀ Ajia Natasha Muhammed gbogbo ilé ayé ẹ̀ máa fọ́mà ni ilé ayé ẹ̀ máa padà sẹ́yìn bí máṣíìnì aláfọwọ́yí ni Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ gbogbo tó bá ṣe ilé ayé ẹ̀ máa padà sẹ́yìn wọ́n máa fọ́mà ni torí òun náà lọ ti kọ́ sí ibà bó ṣe present ẹ fún wa a former director in President Bola Tinubu's presidential campaign council and a former member of the police service ẹ rí pé ilé ayé ẹ̀ fọ́mà ni ilé ayé ẹ̀ ń padà sẹ́yìn ni olórí burúkú oníralára ọmọ òfò ìwọ sọ pé ẹ wá gbọ́ ọ̀kan tó kọ o ṣe wá rí ẹ jẹ́ n kà fún yín o ọmọ òṣì ọmọ ọ̀ranù ọmọ burúkú ìwọ sọ pé if Igboho could walk free why Kanu is kept in detention what message does that send Najatu orí burúkú olóbìnrin lọ́wọ́ ìyá alájà ẹ̀ pọ̀nì máa pọ̀ yàrá kù já ẹ lọ́nà ọ̀run ọmọ òfò yìí ọmọ burúkú ló ń ṣe aṣẹ́wó àlè àwọn politician ọmọ ọ̀ranù ó ní kí ló dé tí Sunday Adéyẹmọ Ìgbòho ṣà tó ṣe ń rìn káàkiri tí Kanu dẹ̀ wà ní detention pé kí ló tí wọ́n ṣe mú Sunday Adéyẹmọ Ìgbòho ṣà kò ní dáa fún ẹ ò ní ṣoríire ò ní rí bá ti ṣe ò ní rọ́nà gbígbà jàtijàti lédèrè ló máa gbẹ̀yìn ayé ẹ̀ wọ́n mọ̀ fọ́mọ òṣì fọ́mà nílé ayé ẹ̀ wọ́n máa gbàgbé ẹ̀ wọ́n máa parẹ́ máa yé ni bó ṣe wà yẹn bẹ́ẹ̀ ni torí fọ́mà náà nìyẹn gbogbo nǹkan tó bá ṣe máa fọ́mà ni ò ní lọ síwájú forward never ni backward ever forward never ò ní lọ síwájú ẹ̀yìn ló máa padà sí omi adágún ọ̀rẹ́ máa dàbí omi adágún ni ìwádìí Najatu Muhammed ọmọ olè olórí burúkú àṣírí kí ló dé tó àkọ́kọ́ náà kí ni ẹ̀ṣẹ̀ ṣe Sunday Igboho ṣó fàdíyà ni ṣó pààyàn ni ṣó gbàyàwó níyàwó ni ṣó jalè ni ẹjọ́ tó ti ń kó àjọ̀dá tí ń ṣe rálì gbọ́ wípé bóyá pààyàn kankan rí ó sì ẹni táyìn ìgbà kan tó fẹ́ tí mo ní níwájú ilé wọn níbàdàn níwájú ilé wọn tó lórí burúkú kan tó wá ń tọ́nà àwọn spy kan wá mo wà lórí screen orí Facebook jọ ẹni tọ́nà àwọn bọ̀bọ̀ kan báyìí wá pé kó máa ṣan wọn ó dà pé rálì kan fẹ́ jáde nígbà yẹn tọ́nà bọ̀bọ̀ kan báyìí wá pé kó máa ṣan wọn táwọn èèyàn ti fẹ́ máa ná ọ̀bọ̀ yẹn ṣe Sunday Igboho sọ pé kan fi sílẹ̀ ni inú bí mi jọ yẹn ni pé kádùn wà bẹ́ẹ̀ ni máa pọ̀ ń ṣe máa fún ní jápìn látẹnu ni Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ ṣé Sunday Igboho ṣe sọ pé kan fi sílẹ̀ ni ṣó pààyàn rí ni kò ní jẹ́yàn lọ́rùn lájú láti ṣe rálì náà olórí burúkú rẹ̀ ọmọ òfò ọmọ òṣì ayé ẹ̀ máa fọ́mà ni wọ́n wá sọ pé kí ló dé ṣe Sunday Igboho tó ṣe ń rìn káàkiri tí wọ́n ṣe tìmọ́lé inú bí yín kò ní dáa fún ọmọ Fúlàní ni ẹ ò ní ṣoríire ọmọ Fúlàní ni ara ń ta yín ni olórí burúkú tó nípa ẹ̀mọ́ náà pé ó máa disturb yín pẹ̀lú owó tẹ̀ ń kó jẹ ọkọ̀ gbogbo yín ò balẹ̀ ọkọ̀ yín ò ní balẹ̀ bẹ́ẹ̀ ṣe rí bó ṣì wà ní ayé kò dẹ̀ ní kíkú kan bí kì í ṣe yíyè kóun lè máa ròyìn ṣe olúwa sí Sunday Adéyẹmọ Ìgbòho ṣà pẹ̀lú Bánjí Akíntóyè pẹ̀lú àwọn tọ́jọ́ ń ṣe ètò bá ṣe máa bọ́ nínú oko ẹrú yìí kò ní sí kankan nu wọn tó máa kú pátápátá gbogbo pátápátá báyìí ló máa gbé àṣẹ Yorùbá nation dúró fún wa èèyàn mọ̀ òṣàrà ń ta yín ẹ ti ya wèrè bẹ́ẹ̀ ni ẹ ti ya wèrè
Bádéjọ ńkọ́ olórí burúkú ọmọ àlè ìkà òjẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ajábọmọ tiẹ̀ fún lọ́mú ó ṣe sọ pé kọ́ lọ gbé Bádéjọ olórí burúkú àṣìṣe ọmọ Fúlàní ẹgbẹ́ ẹ̀yin ọmọ adarán yìí ó ṣe sọ pé kọ́ lọ gbé àwọn mìíràn tí àlà kò ní dáa fún yín kí ni ṣe Sunday Igboho ṣe orí burúkú ló máa ṣe ìwà akérò Ajia Najatu Muhammed yóò ní ṣoríire gbogbo ilé ayé ẹ̀ máa fọ́mà ni Gumi ńkọ́ Gumi olórí burúkú ìdájọ́ tí ń ṣẹ̀dá Ọlọ́run tí ń ṣẹ̀dájọ́ fún Gumi ó lọ sí àjì àwọn Saudi Arabia wọ́n dá padà wọ́n ti mọ̀ pé ọ̀gá àwọn terrorist ni Gumi tó jẹ́ pé òun ni agbódegbà láàrin àwọn Nigeria government pẹ̀lú àwọn terrorist ó ṣe pé kọ́ lọ mú Gumi náà Gumi tó rìn káàkiri ó ní ṣoríire jáde lédè ló máa gbẹ̀yà ayé ẹ̀ Ajia Najatu Muhammed olórí burúkú ọmọ àlè yẹn olóṣì àṣìyèrè kò ní dá fún ẹ àwọn ọ̀ràn darandaran Gumi wà ń bẹ sọ fún pé kọ́ lọ gbé Gumi fi ṣe Sunday Igboho sílẹ̀ Miyetti Allah wà ń bẹ sọ fún pé kọ́ lọ gbé Miyetti Allah Bádéjọ náà dẹ̀ wà ń bẹ sọ fún pé kọ́ lọ gbé Bádéjọ olórí burúkú àṣìyèrè ó mọ bí táwọn Fúlàní terrorist tó ń bá àwọn yẹn gbọ́n wa sùn àwọn ìyá wa sùn tó ń gba ransom tó ń jí wa gbé ó mọ bí tó wà ní kó sọ pé kọ́ lọ gbé private jet kọ́ lọ fi wipe wọn ìwé oníṣoríire kò ní dá fún ẹ olórí burúkú ọmọ òfò ọmọ játijàti mo rédèrèdè ẹjọ́ yín kọ́ ṣebí àgbò ló dẹyẹ lépọ̀ méjì yẹn tó sọ wá dẹgbẹ́ ara wa wọ ọmọ burúkú ọmọ òṣì ọmọ òfò yìí ń bọ̀. Sunday Igboho sọ̀rọ̀ ó ní títí di àkókò yìí ìjọba àpapọ̀ ṣì ń wá òun kiri ajàgbara fún òmìnira ilẹ̀ Yorùbá Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ Sunday Igboho sọ pé òun ṣì wà lára àwọn tí ìjọba Nàìjíríà wá kiri báyìí. Igboho tún fi òkọ̀rọ̀ ṣọwọ́ sí adarí ìgbìmọ̀ ìpolongo ìbò ààrẹ Bọ́lá Ahmed Tinubu tẹ́lẹ̀ Najatu Muhammed látàrí bó ṣe sọ pé ọ̀daràn tí wọ́n wá ní òun àmọ́ ń yan fàǹdà káàkiri. Gẹ́gẹ́ bí àwọn ìròyìn kan àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ Nàìjíríà DSS sọ pé òun wá Igboho lórí ẹ̀sùn pé òun kó ohun ìjà olóró pamọ́. Ṣáájú ni Najatu Muhammed kọ́kọ́ sọ pé ojúṣàájú wà nínú ọwọ́ tí ìjọba Tinubu fi mú àwọn afurasí ní Nàìjíríà. Ó ní ìjọba kò sọ nǹkan kan mọ́ nípa Sunday Igboho àmọ́ kò sinmi láti máa bá Nnamdi Kanu ṣe ẹjọ́. Ṣùgbọ́n nínú àtẹ̀jáde kan tí Igboho fi léde ó ní ọ̀rọ̀ tí Najatu sọ kò mú ọgbọ́n dání rárá. Àtẹ̀jáde náà ní ìjọba àpapọ̀ ṣì ń wá mi bó tilẹ̀ jẹ́ pé Tinubu ni ààrẹ Nàìjíríà báyìí. Igboho kìlọ̀ fún Najatu pé kó ṣọ́ra ní dídá orúkọ òun nínú ọ̀rọ̀ rẹ̀ lọ́nà àti tako ìjọba Tinubu. Ó ní lọ́wọ́ yìí ìwé ìrìnnà Germany ni mo fi rìnrìn àjò káàkiri ilẹ̀ Europe àtàwọn orílẹ̀-èdè míì báyìí mi ò sì lè wọ Nàìjíríà lẹ́yìn tí ìjọba àná tí Muhammadu Buhari darí rẹ̀ tí ni wọ́n wá mi. Títí di àkókò yìí àṣẹ láti máa wá mi ṣì wà lóde. Kí ni ẹ̀ṣẹ̀ mi gan? Nítorí pé mo sọ̀rọ̀ sókè tako bí wọ́n ṣe ń pa àwọn àgbẹ̀ ní ìpakúpa tí wọ́n sì ń fi ipá bá àwọn obìnrin wa lò pọ̀ láyé ìjọba ààrẹ Buhari. Igboho ní ọjọ́ kìíní oṣù keje ọdún 2021 ní àjọ DSS yabo ilé òun pẹ̀lú onírúurú ohun ìjà ogun lọ́nà àti gbẹ̀mí òun. Àwọn elédùà ló kó òun yọ lásìkò tí ìró bọ́dún lákọlákọ fún odidi wákàtí 4. Lẹ́yìn náà ló bẹ̀rẹ̀ lọ́wọ́ Najatu ibi tó wà lásìkò tí àwọn Fúlàní darandaran ń gbẹ̀mí àwọn àgbẹ̀ káàkiri Nàìjíríà. Igboho parí ọ̀rọ̀ rẹ̀ pé ìgbésẹ̀ Tinubu láti kojú ètò ààbò tó mẹ́hẹ láì lo àwọn èèyàn bíi Gumi ló mú kí Najatu máa sọ ìsọkúsọ nípa òun. Ọdún Ayọ̀ Adélérè ló ti mú ìròyìn wá fún yín láti iléeṣẹ́ Wisdom Yard Television. Olórí burúkú ọmọ òṣì ọmọ òfò Najatu ṣó ń gbọ́ kí lè ṣe àtẹ̀yìn kan tẹ́ ń sọ̀sọ́kúsọ tẹ́ ń sorí burúkú wọ́n ti kówó ṣe Sunday Igboho sílẹ̀ wọ́n ti ṣe kinní kan ti ṣe gbáyé ti yá wèrè Nàìjíríà gọ́ọ̀mẹ̀ sì sí gbogbo àkáǹtì pátápátá lọ sí gbogbo àkáǹtì pátápátá olórí bàbá Tinubu àmọ́ pẹ́yìn kan lè ṣe o tẹ̀hún bàbá màálù ló ṣe Buhari ló ṣe o ṣùgbọ́n gbà tẹ́yìn náà débẹ̀ tí ó bá ṣe pé bóyá ẹ̀rù ṣe Sunday Igboho gan bẹ̀ yín náà ẹ̀rù ń bà yín bàbá Tinubu ibi ta ní kí gbégbé má gbé ló máa gbé ó máa wọ ilẹ̀ yẹn ilẹ̀ Yorùbá tó nílé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù ẹ̀yin náà ẹ̀rù ń bà yín tẹ́yìn bá ṣe rárá kì yóò yá yín bí ni nígbà tẹ́yìn náà débẹ̀ ṣùgbọ́n ọmọ Yorùbá lẹ pera yín nígbà tó yẹ pé ẹ̀kúkú bá ti Yorùbá lọ bá ti ran Yorùbá lọ ẹ̀kọ́ lọ máàkì rẹ́gísítà ni bọ́ ilẹ̀ ń ṣe lẹ́yìn àwọn Fúlàní bá ti ran Yorùbá lọ ṣẹ́rí Ìgbòho tẹ́lẹ̀ kó má wọlé yẹn red carpet ló máa tẹ́ fún tó máa fi wọlé Yorùbá bẹ́ẹ̀ ni ẹ̀yin lójú máa tì ohun tó bá yẹ kéèyàn ṣe tọ́lọ́ bá ní kéèyàn ṣe téèyàn ò bá ṣe Ọlọ́run wá gbé òkúta lẹ̀ dìde tó máa wá ṣe bẹ́ẹ̀ ni kábọ̀ nítorí ó máa wọ ilẹ̀ Yorùbá yẹn báyìí ni pẹ̀lú ijó pẹ̀lú ayọ̀ red carpet la máa tẹ́ fún tó máa fi wọlé ilẹ̀ Yorùbá yẹn torí ó ti ṣe ẹ̀yin náà rẹ̀ àgbà wa búra láwùjọ bébè òṣè ṣé bẹ́ẹ̀ náà sá lọ sẹ́yìn òdì tẹ́lẹ̀ rí ẹ̀dẹ̀ tún sá padà wá àbí bẹ́ẹ̀ kọ́ ṣé ká sọ pé bóyá ẹ̀jẹ̀ ń gbẹ̀jẹ̀ ọ̀rọ̀ máa ń mì nípò àpà ọ̀rọ̀ kì í mì nípò àpà ìbáàdàn máa ń sọ ọ̀rọ̀ kì í mì nípò àgbà mo fẹ́ mi ìmọ̀wé yẹn paṣá mo fẹ́ sòwe kan ni ẹ̀jẹ̀ èèyàn sọ̀rọ̀ kan ẹ̀jẹ̀ kí mo lè sáfù comment mo lè sáfù ọ̀rọ̀ mi ti ààyè so ẹ̀yọ́ ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹ máa jáde fún rálì yìí ni o Ọlọ́run kò sí ohun tẹ́nì bọ́dì lè ṣe fún wa kò sí ohun tó dáwọn kan tẹ̀ máa sọ pé kí ló ń ṣe rálì fún ẹni kò sógun ní Nàìjíríà ṣẹ́ yà wèrè ni àbáwọn eléyìí àwọn aráàlú ìbò yẹn ló máa ń sábà sọ bẹ́ẹ̀ jù kò sógun ní Nàìjíríà àwọn agbésùnmọ̀mí
wọ́n wọ báràkì àwọn ọlọ́pàá lọ àwọn sójà lọ wọ́n pa wọ́n nípakúpa àwọn agbésùnmọ̀mí torí pé bàbá ìbọn tó wà lọ́wọ́ wọn ojú tàwọn sójà wa lọ. àwọn kò sógun ní nàìjíríà wọ́n lọ sí Ẹdó wọ́n lọ ń pa àwọn èèyàn lóríṣiríṣi kò sógun ní nàìjíríà wọ́n lọ ń pààyàn l'Ondo state wọ́n tún ti kọ lẹ́tà sí wọn lẹ́kìtì báyìí nísìn wọ́n ti kọ lẹ́tà sí wọn l'Ondo state wọ́n sọ pé àwọn ń bọ̀ àwọn ṣọ́ọ̀ṣì tó wà ń bẹ̀ mímọ́ tí ṣọ́ọ̀ṣì ṣe fún wọn wọ́n náà wọ́n ń bọ̀ kò sógun ní nàìjíríà wọ́n lọ sí Ọ̀yọ́ state wọ́n lọ ju bọ́ǹbù wọ́n lọ ń pa àwọn èèyàn bẹ̀ kò sógun ní nàìjíríà wọ́n lọ sógun state wọ́n lọ ń pa àwọn èèyàn bẹ̀ kò sógun ní nàìjíríà àwọn fúlàní lọ pa ọba mẹ́ta ní èkìtì nàìjíríà gọbẹ tó dẹ sọ nǹkankan kò sógun ní nàìjíríà wọ́n pa àwọn èèyàn káàkiri ọlọ́pàá 25 àwọn èèyàn ní Benue ní last week kò sógun ní nàìjíríà 25 èèyàn lọ́lọ́pàá ní last week tó kọjá last week Saturday 25 èèyàn lọ́lọ́pàá ní nàìjíríà mass burial lọ ṣe fún wọn ní Benue kò dẹ̀ sógun ní nàìjíríà nìyẹn kò sógun ní nàìjíríà 42 làwọn èèyàn tọ́lọ́pàá ní last week Saturday náà ní Taraba kò sógun ní nàìjíríà Káyọ̀dé Ọládìlélẹ̀ ọ̀rọ̀ síkùn bí àgbà ẹ ṣe gan ẹ ṣe ohun tí mò ń wá nìyẹn òwe tí mò ń wá nìyẹn ṣe fọ̀rọ̀ síkùn bí àgbà kó wá dẹmọ bí ológbò kí dẹmọ bí ológbò kí ẹ ṣe gan ẹ máa wo owó yẹn máa ń sápá mi ó lè máa ń wù mí parẹ́ kankan fọ̀rọ̀ síkùn bí àgbà òwe tí mò ń wá nìyẹn ṣe gan thank you so much Káyọ̀dé Ọládìlélẹ̀ ẹ ṣe gan. Kò sógun ní nàìjíríà 42 làwọn tọ́lọ́pàá ní Taraba ní last week mass burial lọ ṣe fún wọn ẹni kò sógun ní nàìjíríà ẹ ti ya wèrè ẹ dẹ̀ sọ pé kò sógun ní nàìjíríà tógun bá tún máa wà nàìjíríà nǹkan wọn pa gbogbo àwọn ìran mi tán ni ẹni ṣoríire táláyé bá ní kó dáa fún yín ọlọ́sàn máa yẹ lógbó ẹ tẹ̀ sọ pé kò sógun ní nàìjíríà pé Yorùbá nation ló fẹ́ gbógun wá sí nàìjíríà ẹni ṣoríire Yorùbá nation kí ló ti Ọlọ́run ẹni fẹ́ yọ yín nínú ogun lẹ̀ ń gbóògùn tì ẹ̀rù yín tó bá ọmọ Yorùbá ẹ̀rù yín tó bá kí ló dé à ń torí àjà yín jà ọ̀jà ní kí ló ń ṣe lẹ́ńkùlé òun Ọlọ́run ó dalẹ́ kọ́lọ́ọ̀bù láyé tó mú ẹ̀pẹ́rù lòún rú ó dìgbà táwọn fúlàní tó bá yọ sí gìjà lóru bí olè tó wo àánú yìí kàn ń ṣe mí nítorí pé ọbẹ̀ lu yàrá ẹlòmíì ò mú ẹlòmíì gan kò tiẹ̀ ní nǹkan kan lé tó lè fi jà ẹrù yìí ń ṣe mí wọn ní ẹrù yẹn wọn fi ń ṣe mí ní mi ìfẹ́ kílẹ̀ Yorùbá parun ni ẹ wá wò nísìn ọlọ́pàá ọmọ ní Benue lọ́pa èèyàn 20 lọ́pa ní last week ni o ní Benue kò sógun ní nàìjíríà nìyẹn o ní Benue ẹ wá wò èèyàn 20 lọ́pa pẹ̀lú ọmọ kékeré kan òun ti ẹ̀ dáná pẹ̀lú ọmọ kékeré kan pẹ̀lú ọmọ 2 years. I mean, they don't have the mandate to engage these people. That it is only the federal government that can give them the mandate to engage these people. So my people should be killed. Chairman wọn ní local government kan ní Benue nìyẹn o òun lára ń ta ló sọ̀rọ̀ jáde yẹn ẹ wọ ọmọ kékeré tó pa sílẹ̀ ilẹ̀ yẹn o èèyàn 20 lọ pa ò pẹ̀lú ọmọ 2 years kan òun nìyẹn o kò tẹ̀ sógun ní nàìjíríà nìyẹn àwọn fúlàní ni o àwọn agbésùnmọ̀mí ni o kò tẹ̀ sí sógun ní nàìjíríà nìyẹn o eléyìí Saturday tó kọjá yìí ni o lọ́pọ̀ èèyàn 20 tó ń pa wọ́n káàkiri kò tẹ̀ sí sógun ní nàìjíríà gbogbo ẹ̀ tẹ́ bá ní kò sógun ní nàìjíríà yìí ní ṣoríire Ọlọ́run. To die all before government will talk about this. What is the meaning of this? Yesterday I buried 5 people, a father and 2 of his sons of over 40-50 years. In some of them, very close to a military base. What is the meaning of this? If they cannot help me, maybe I will leave this position as chairman and let it continue the way it is. I don't care about being the chairman of the local government of the people that are all killed. What is the meaning of this? Look at the child of 2 years old. 2 years old. Child with class. How many people? We're talking of less than 20 people that were killed in another village. This is the village of the former first lady of this state, Mrs. Eunice Oton. This is the village of the Togwe. This is the village of the Bishop Balagbe. This is fucking too much for me to condone. And I tell you, whatever will happen, will happen. Thank you. Only this is fucking too much for me. Wọ́n wọ́n lẹ́lẹ̀ wọ́n padà wá ṣò wọ́n tán ẹ jẹ́ kí n fi wọ́n. Only this is fucking too much for me. Èèyàn 20 lọ pa yẹn o ní Benue ni ọ̀pọ̀lọpọ̀ 2 years àwọn kò dẹ̀ tí sógun ní nàìjíríà bí bẹ́ẹ̀ kọ́ orí ẹ̀yìn tẹ̀sán pé kò tí sógun ní nàìjíríà orí yìí burú Ọlọ́run ṣé bàbá Tinubu dẹ̀ ráyè ti ṣiyàn ẹ jẹ́ ká rẹ́rìn díẹ̀ Where are you from? Edo. And Shama, where you come from? I'm from Ekiti State. So, hey, they crazy. Wait, guy, wait. No,
suffer another 4 years again. Money that point. Wait, calm down. Wait. You not vote for Tinubu. Mama now suffer another 4 years. Wait. No better. But I don't know. You know better for that fake. So yìí ó ṣe blind date ni o, ó fẹ́ join wọn papọ̀, boyfriend and girlfriend, ó fẹ́ join wọn papọ̀ ni o. Ó wá béèrè lọ́wọ́ ọ̀kan pé ìlú wo ni, ó dà pé yẹn sọ pé Ẹdó obìnrin, ọ̀nbọ̀ yẹn sọ pé ìlú wo ni, ó ní ìlú wo ni bọ́ yẹn, ó ní Èkìtì. Ó ṣe fún nígbà tí nìyẹn ni, ó ní ilẹ̀ fóòtì fún Tinubu, àbí bẹ́ẹ̀ kọ́ blind date go wrong. Ó ní ilẹ̀ fóòtì fún Tinubu, ẹ̀lẹ́ ló fẹ́ kó lọ sí 4 years, ó fún nígbàjú ni pé Ọlọ́run ẹ̀rí báwọn èèyàn lára ṣe ń kọ́ àwọn èèyàn sí Tinubu, ó fún bàbá yẹn ní ìgbàjú ni blind date go wrong. àfisùn wá wò ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ìjọ tó lọ jáde fúnra lè yìí ẹ jẹ́ ń fi ọkàn wọ̀nyí báyìí ní ìsìnkẹ́ máa wo bí tí Nàìjíríà tílẹ̀ ayé Nàìjíríà tó ń padà sẹ́yìn. Àwọn ọmọ tó fẹ́ ṣe WAEC wọ́n fi torchlight lọ́ fi ń ṣe WAEC, torchlight lọ́ fi ń ṣe WAEC ní Nàìjíríà, nílùú tó népo tó fi torchlight ṣe WAEC. Ẹ wá wò ó. They are using torchlight to write WAEC. Even during my time of lantern, we not use torchlight to write WAEC. It's not okay. Paper that is supposed to start by 2 is starting they brought it by 6. No light in the school. And it's hanging, it's using torchlight to write WAEC. The Unity Model School at Sabah, state capital, not in a village, live and direct. WAEC must write exam by night. What's the name of this paper? People are still writing. See them now with WAEC calculator, writing by night. After they will say Tinubu is bad. This is wickedness. Writing exam by night. They are supposed to bring this paper by 2. They stay till night. After they will say Tinubu. It's Tinubu that told WAEC to come. He's collecting their papers that they should go. Kí Tinubu jẹ́ máa lọ, a ti pọ̀ jù, kò lè control president kò lè control gbogbo wa ní Nàìjíríà, a ti pọ̀ jù. Kí Tinubu jẹ́ ká máa lọ. Ó ní after wọn ṣe pé Tinubu bá dì, kí ló kàn pẹ̀lú Tinubu títí Tinubu bá dì ni. Ó jẹ́ máa lọ, òun ló gbé Ìgbò lọ́rùn mọ́lẹ̀. Àṣàbà lélẹ̀ ti ṣẹlẹ̀, ó fẹsẹ̀ tẹ Ìgbò lọ́rùn mọ́lẹ̀, ó fẹsẹ̀ tẹ kò lè fẹsẹ̀ tàwa mọ́lẹ̀ ẹ̀wà kan. Ẹni bẹ́gi lójú bí arúgbó. Àwa ti gbẹ́sẹ̀ wa kúrò lórí ẹ̀. Ó believe pé bóyá òun ti paná Yorùbá nation, Yorùbá nation movement. Pé iná yìí ò lè rú mọ́, òun bá wo ni. Àwa ti gbẹ́sẹ̀ wa kúrò ní, a ti gbẹ́sẹ̀ kúrò lọ́rùn wa. Ó ti gbẹ́sẹ̀ kúrò lọ́rùn tiwa tipẹ́tipẹ́. Òun lẹ̀rù ń bà, ẹ̀rù wa ń bà ní bó ṣe wà yẹn. Ọjà máa lọ, ọjà kó ní kálukú máa lọ ti pọ̀ jù. Ọ̀n lè control wa, wọn ò ní kankan tó fẹ́ ṣe, olórí burúkú ni wọ́n, owó lọ́kànlọ́ kó jẹ́ ká máa lọ. Ẹ̀rí WAEC ni ẹ o, wọ́n tún torchlight. Báwo lọ ṣe ní gbégún láàrin yẹn, wọ́n mú torchlight tó fi ń ṣe WAEC ní 21st century nílé ayé yìí. Ní Nàìjíríà náà bó ṣe wà yẹn nísìn. Àṣírí àwọn kan tó ṣì ń lo ṣáláńgá, ẹmọ ṣáláńgá tó máa gbèdì sí, tó jẹ́ pé àwọn ooru burúkú tó wà láti inú ṣáláńgá yẹn tó máa kó wọn nínú fùrọ̀ wọn. Wọ́n ṣì ń lo ṣáláńgá ní 21st century ní Nàìjíríà. Àwọn kan dẹ̀ ṣì ń yàgbẹ́ sínú ewé tó ń sọ sórí àkìtàn ní Nàìjíríà. Giant of Africa, giant of Anti. Ọlọ́run, Nàìjíríà ti tán, ó ti bàjẹ́ o. Rálì wa, ẹ jẹ́ ká jáde fún rálì wa ni. A máa ṣe rálì. Olórí burúkú làwọn èèyàn. Ọlọ́run, ọ̀tá pọ̀ jẹ́ ní mi lọ ni, ọ̀tá ti pọ̀ jù ni. A máa ṣe rálì wa. Ẹ wá gbọ́rọ̀ yìí kẹ́lẹ̀ mọ́ pa máa ṣe rálì, torí pé bàbá wa náà sì dúró lórí pa máa ṣe rálì ni. Ẹ wá gbọ́rọ̀ bàbá wa Professor Banji Akintoye. Ó ní àwọn ẹ̀yin àgbà sọ pé ẹ má bínú pé mo ń pòwe o. Ó ní ẹnu oníkàn la ti ń gbọ́ pọ̀n. So ẹ wá gbọ́rọ̀ lẹ́nu bàbá wa, ọkàn yìí lè balẹ̀. Bàbá, lọ́wọ́lọ́wọ́ báyìí tí a bá ń sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá nation, gbogbo ìmọ̀ra wọn, à ń bá àwọn kankan lọ́tún lósì pé rálì fẹ́ wáyé, àwọn kan nírọ́ ni, àwọn kan lóòótọ́ ni. Ibo lọ̀rọ̀ dé dúró, ṣé lóòótọ́ ni rálì bọ̀? Ta ló sọ pé irọ́ ni? Òótọ́ ni rálì bọ̀. And iṣẹ́ tí mo ní láti sí gbogbo ọmọ Yorùbá ẹ múra sílẹ̀ fún rálì náà. Ẹ jẹ́ àpẹẹrẹ rálì ìta kì í ṣe lẹ̀. Rálì tá à ń ṣe tẹ́lẹ̀ ni pé láti gbogbo àwọn ọmọ wa jáde wá,
àlọ́ wá wọ́ kárẹ́ kó má tó sọ́nà àlọ́ papọ̀ sí Ìbàdàn àbí sẹ́kọ̀ọ́ kàṣẹ́rálì gbọ́dọ̀ ìrọ̀lẹ́ kí gbogbo ẹ̀ parí bu títí lọ́lé wọn. There will be one large rally níbẹ̀. Then there will be many other rallies because every town, every village in Yorùbá land ló máa ṣe rally. Àwọn èèyàn ní kúrò nílé wọn náà ti máa ṣe rally. And that is the way to keep the rally going níbẹ̀. Because our no rally níta débi bá ń pa àwọn inú ilé ẹ̀ lọ wà lọ́jà ń padà. Wọ́n bá ń gbẹ wà wọnú ilé ẹ̀ lọ àti wọnú ilé ẹ̀ iwájú ilé ìjọba wà lọ tọrọ òmù bẹ́ẹ̀. Sí pé àṣeyálì ilé ni ó lè parí nírọ̀lẹ́ kálukú sí lọ́lẹ́ náà. It's the end point, the culmination of all that we've been doing peaceful, and it's going to be peaceful. Peaceful, yeah. Àbánikẹ́ni jà ọ́, but àfẹ́ Olúwatóyìn Deborah. gbé kọ́ńtì wá kúrò Nàìjíríà. Peaceful rally, yes. Pátá àwọn wọ̀nyí lẹ́yìn. Ní báyìí, Nàìjíríà burú ju àná bẹ́tà ju èyí. Ọ̀la tó máa burú ju èyí. It is a progression that is going on. Ṣé ń pààyàn nílẹ̀ West, nílẹ̀ Yorùbá, bẹ́ẹ̀ náà pààyàn nínú Yorùbá, bẹ́ẹ̀ náà pààyàn nílẹ̀ Hausa, bẹ́ẹ̀ náà pààyàn nílẹ̀ North. Àmì Nàìjíríà náà ò lágbára mọ́ láti fèsì àwọn terrorists. Terrorists Boko Haram pẹ̀lú àwọn ISIS gba ilẹ̀ ní North East. Àwọn Kanuri gba ibi tí àwọn section àwọn military camp àwọn àmì wọn ń gbà á lọ́wọ́ wọn wọ́n dẹ̀ pa many of them. Ẹni ìdí tí àmì Nàìjíríà ṣe wá kúrò tó yẹ tí wọ́n tẹ̀lé ọwọ́ mú rárá mọ́dọ̀dọ̀ níwájú àwọn terrorist. Ẹni ló ṣètò ẹ̀ bẹ́ẹ̀ bó ṣe fẹ́ nìyẹn. Tọ́fẹ́ sọ pé àwọn kan wà kan ń repent láti Boko Haram. Wọ́n train wọn kó wọn sí Nàìjíríà náà. Àwọn tó máa sabotage Nàìjíríà náà mìíràn kò sí. Bẹ́ẹ̀ni. Tí Nàìjíríà náà mi bá dìde tó bá àwọn Boko Haram ń yọ àwọn ará aládùúgbò kan lẹ́nu fíléèjì kan ní ẹ jẹ́ ká lọ bá wọn. Àwọn Boko Haram ti mọ̀ pé Nàìjíríà náà mi bọ̀. Ara àwọn Boko Haram wà lára àwọn Nàìjíríà náà. There is no future kankan. In the North-West, same thing. Àwọn kan wá bèrè ga àwọn làwọn jẹ́ Lakurawa. In 2 weeks, wọ́n ti gba gbogbo Sokoto state. Wọ́n ti gba Kebbi state. Wọ́n ti enter Niger state. Large military camp tó wà ní Niger state wọ́n ti gbà lọ́wọ́ Nàìjíríà náà wọ́n ti gbé Nàìjíríà náà tó lẹ̀. Wọ́n ti lé wọn. Now they are looking at Abuja. Looking at Abuja in front of them. There is no future. Kò sógun Nàìjíríà. Àkàntara wa jẹ ní. Àwa Yorùbá a máa tara wa jẹ o. Ẹni tí ẹni mìíràn bá ń tàn torí olórí bá ń tàn ojú ẹ̀ kan ló ti fọ́. Wọ́n ẹni tó bá tan ara ẹ̀ ojú ẹ̀ méjèèjì ló fọ́. Àwa Yorùbá ẹ má jẹ́ ojú wa méjèèjì fọ́, ẹ má jẹ́ ká tara wa. Bá rò pé àwọn Fúlàní máa gbígbọ̀ fún àná ìjọba ẹnu àní wá máa lọ́nà. They have said that they are ready to fight for hundreds of years until tó máa rẹ̀ wá. Máa sún wa ká máa sọ̀rẹ́ńdà fún wọn. Wọ́n wá máa jẹ́ pé àwọn ló máa rúdù ní ìjọba bá ṣe rúdù lẹ̀ àwọn Haúsá. Adájọ́ àná wà nìyẹn. Ọmọ Yorùbá ó tún lójú ẹ o.
ilé bá gbọ́ kó sọ fara oko ọkọ bá gbọ́ kó sọ fara ilé o ó kí Yorùbá lọ lé o kíkàrí o tó jẹ́ ẹnìkan máa sọ pé àárín ẹ mo wá sí president ó kàn mo wá sí president ní kì í ṣe mo wà wá o wọn kì í ṣọ̀rọ̀ Nàìjíríà ṣe presidency Nàìjíríà làwa Yorùbá ní ìgbà yìí. Àti ọmọ wa àbúrò wa ẹ̀gbọ́n wa bàbá wa ìlú tó fẹ́ ṣe lẹ́sẹ̀ níjọsà ni má ṣe nǹkan tó wà wájú táwọn olówó má lọ tí ó ara ẹ̀ sí ìfẹ́ la fi sọ fún bàtà sọ fún ní kọ̀rọ̀ tí ò bá a láti kọ fún lẹ́tà sí èmi fúnra mi tí mo bá ń sọ̀rọ̀ mo kọ fún lẹ́tà sí ní gbogbo pépà káyọ̀ ọ̀dọ́ àbúrò mi. You know that I love you. I don't want you to put yourself in this mess. So, come on, help another Nigerian man, Waye, who win election in 2015. One on the right, I was supposed to the right. Okay, well, fine. But in country, I'm a billion lower, I like. Ṣé kò ti kà wọ́n láyà? Ṣé kò ti kà wọ́n láyà? Nǹkan tá a sọ tó máa ṣẹlẹ̀ náà ló ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni. Every effort to make láti gbà yín. Tó bá ti make people better than worse. Better than worse. It's not that he's incompetent or anything. The Bible says when all the foundation has been destroyed, and they actually, what do you do? When all the foundation has been destroyed, and you do. Fulani dem pààyàn káàkiri lórí ilẹ̀ wa, they are killing more people today than they were killing during this time nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ni. Buhari ó lè wá nọ́mbà náà pa àbá ifọ́n lọ́nà tó ń lọ látàkùrẹ́ sí ifọ́n ẹ̀. Under Tinubu, we want to power Aro. Wọ́n pa méjì lọ sí títì. Ọba Yorùbá, wọ́n pa wọ́n sí títì. Àwọn ọmọdé wa lọ gbé sọ lọ gbókù wọn fún. Number 6. I'm one of those kids. Lọ gbókù wọn fún. Ọba ilẹ̀ Yorùbá, wọ́n pa wọ́n sí títì. That escaped somehow. Àkàn wà nílẹ̀ mo rò pé ní Kwara ni yàgbé. Fúlàní everyday am wọ́n lọ pa nílẹ̀. Wọ́n ló lé lọ́wọ́ fa ìyàwó ẹ̀ àtàwọn ọmọ ẹ̀fẹ́ wọ́n bá kábíyèsí ní pàrọ̀. Wọ́n fẹ́ kidnap gbogbo yín àti kábíyèsí àti ìyàwó àtàwọn ọmọ. Kábíyèsí wá ṣọkùnrin láyé òun ní ṣiṣẹ́ kọjá ibi tó wà báyìí lọ. Wọ́n pa àwọn ẹ̀dẹ̀ pa àwọn ẹ̀dẹ̀ pa. Kó ìyàwó àtàwọn ẹ̀rọ ọdún tó lọ. Ẹni tó bá ń sọ pé káwa Yorùbá ká dìbò sínú kìíní bí ara dá lọ́la alólùwà rẹ̀ kábíyèsí ẹ̀wà káàkiri ẹ̀ kí àwa yòókù. Wọ́n rà àwọn díẹ̀ lára wa tó máa sọ pé kájọ́ kẹ́nẹ́ka president àṣẹ the economy will be improved. Àṣẹ kẹ́nẹ́ka èyí lè lie. The foundations of the economy have been destroyed. And Tinubu take over. Soludo, Dr. Soludo, former governor of the central bank. Tinubu's assumption of office, the Nigerian economy had long died. It was like a dead horse that some people just managed to keep up. So that to ban wo ẹṣin yẹn láti òkè wàá rò pé ẹṣin ló wà bẹ́ẹ̀ ìṣẹ̀ṣin kankan bẹ̀ wọ́n it's a dead horse.
And so it's not that thought has been not been made. It is the efforts are not produced results. Okay, elevator economy, agriculture has been essentially destroyed all over Nigeria, at least in southwest and the middle belt and part of the east, in the northeast, now in the northwest, the lower Kusi. Yet people are saying the economy will improve. Who is going to do? How? When the foundation has been all destroyed, what can the righteous do? You love your country, you love your society, and so yeah, you say, okay, so. But when the foundation has been wrecked, destroyed, wiped out, what can you do? Nothing. So the answer is, how are you, Amura? And be strong, and be courageous. That's what is needed. Or say, you can tell anybody not to watch. Courageous. Demonstrate peacefully. Don't fight anybody. Ẹ ṣàlàyé pé protest àbí rally tó fẹ́ wáyé ẹni kò ń ṣe ọjọ́ kan, ọjọ́ méjì, kò ń ṣe ọjọ́ mẹ́ta, àwọn èèyàn máa ṣe lọ́nu ní báwo lè ṣe fẹ́ ṣẹlẹ̀. Àìdẹ́ náà nìyẹn ká fi ní kẹ̀kẹ́ kó má kúrò ní village, má kúrò ní tó wà, kúrò ní big city ẹ̀ tó ń gbé. Ẹ̀yin fẹ́ wà ní city yẹn lẹ́ẹ̀ máa ṣe rally. Àwa tá a wà ní village mìíràn lè jẹ́ pé bí 50 people ló máa ṣe rally bẹ̀. Tó débi tí wọ́n mọ nìyẹn, ìtẹ́ gbígbá mọ ẹja ẹ̀ hàn. So àwọn náà ló máa ṣe rally. And we are going to make arrangements for the world to see that this is happening in every village. Ìlú tí ò bá sí ojú àti wọn. Kọ́ gbogbo ayé ló máa wò ó. I've made the arrangement. The world, the entire world will see the Yoruba people. This is so village. It's so village. Ìlú tí yín tẹ́ ẹ bá dé tí ò sí rálì títì. Lọ́tẹ̀ tó bá yá ojú àti yín. Kankan má jẹ́ kójú tì. Má jẹ́ kójú tì yín o. Má jẹ́ kójú tì village yín o. Má jẹ́ kójú tì táwọn. Ní ìgbà wo leléyìí ó wáyé? Bá bẹ̀rẹ̀ pẹ́sìn lọ́wọ́ mi, mo máa ń pò sí nìkan láti tọ́jú. Àwọn ọmọdé tó fẹ́ràn àti máa bẹ̀rẹ̀ yẹn ló wà. Àwọn àdíjẹ́ sì wúlò mi tán pé nǹkan báyìí náà ìjọ òṣìṣẹ́ kingdom of God. Àwọn àkọsí ẹ̀ wá ní olúwa wa. Ó ní gbogbo nǹkan tó ń sọ ìmọ̀ ṣe. It will come like a thief in the night. Ìjọ tó bá máa dé ẹ̀ ní etí ẹ̀. Ẹ ṣe bàbá, ní kúkúrú àwọn ọba ilẹ̀ Yorùbá lásìkò yẹ fún wọn nímọ̀ràn títí nípa nǹkan tó ń bọ̀ wá wáyé. Àwọn ọmọdé wa inú gbé wọn sí àwọn ọba wa, àwa là ń sọ fún pé ẹ tẹ̀lé ẹ̀. Àwọn ọba wa they are products of a culture. Àti hospital máa support irú kan tá à ń ṣe ó difficult. Bọ̀bọ̀bà. Àti Bánjí Akíntóyè àṣẹ ẹ̀yìn ọmọdé á máa wọ́ tẹ̀lé mi. Táwọn máa pariwo tá a gbé pàkáàdì táwọn máa sọ pé Yorùbá nation náà pẹ̀lú ilé ìtajà ní 2021 láti ilẹ̀ Yorùbá. Kò sọ́ba tí wọ́n jọ́ níwá láti ṣe irú ẹ̀ àbúrò expect ẹ̀. Ọba náà láyé ilẹ̀ Yorùbá ní culture wa kò sọ́ba náà. Nítorí náà ká má jẹ́ kí wọ́n bí wa gbà tí wọ́n bá lè ṣe. However, there are other things wọ́n lè ṣe. But pé òtí náà jẹ́ pọ̀ 25, 30, 40. Bí àwọn bá tó wà ní Yorùbá ní 3,000. 20, 30, 40, 50 lára wọn kan pé àwọn ìjọba kọ statement. Àwọn ọmọ wọ̀nyí ló ń ṣe rálì ló ń ṣàkàkiri. Wọ́n lọ bá wọn lọ láti bẹ̀rẹ̀ nínú àwọn
àwọn àtọ́pa àwọn èèyàn wa. What they are saying is not bad. And we ask the government of Nigeria to give consideration to what they are saying. Give them, we support them. Kì í ṣe pé wọn ò support wa. Instance nígbà tá a bẹ̀rẹ̀ struggle yìí tá a ṣe big meeting kan ní Ìbàdàn. 6 seconds are enough to tell you the new Oreo Original now has even more cocoa. The tastiest Oreo ever made. Shake and win millions of prizes with the AliExpress $1 challenge. Táwọn èèyàn wá from all over Yorùbá land tí hall yẹn hall ńlá get place tí ò gbàyàn táwọn èèyàn àwọn tó wà ń tafẹ́ pọ̀jù àwa táwa nínú hall tá láti máa lọ wá láti parent káàkiri tá à ń gbé sójú wíṣọ táwọn tó wà ń tabà máa gbọ́n kan tàbí. Àárọ̀ ọjọ́ kejì got a message from the Aláàfin. Professor Ọ̀yọ́ Kárìlà. Aláàfin Ọ̀yọ́ àná. Ọ̀yọ́ àtàná. Headlock dá wọn lóhùn ní àtàrẹ ọmọ ilé ìjọba mẹ́rin. Àṣejẹ́ báyìí ó di wọ́n mú omi kúrò láàrin wọn omi wọnú yàrá lọ. Ní gbogbo fọ́tò yìí lálẹ́ àná. Kò mọ̀ pé òun máa láyé òun tó máa rí any group of Yorùbá tó máa ṣe nǹkan tó ṣẹlẹ̀ lánàá. Kò yẹ ká ti wà lára Nàìjíríà láti bẹ̀rẹ̀. That's what he said to me. Kò sí reason tó fi yẹ ká wà lára Nàìjíríà láti bẹ̀rẹ̀. Ṣùgbọ́n ó dàbí pé àsìkò Ọlọ́run ti wá tó báyìí tó gbà pé àwọn kó àwọn ọmọ kan jọ tán ni wọ́n fẹ́ gbà táwájú. Táwọn wáwólẹ̀ tán lọ fà ẹ́ pé kò wá lè dìbò. Gbàdúrà yà á ṣe é ṣe àwọn tó nílẹ̀ wa á jẹ́ kó ṣe ṣe pé kí n tó nǹkan fẹ́ bẹ̀ wá máa ṣe àwọn ọmọdé fẹ́ràn ìjọ̀gbọ̀n wọn fẹ́ràn riot wọn fẹ́ràn nǹkan bá ìjà kan ṣe that's the nature of young people everywhere ìjọba máa jẹ́ káwọn ọmọdé gbà tọ́jú ọ̀rọ̀ ní àpàyàn. So bàbá wa Aláàfin ní nǹkan tẹ́ ń ṣe tí Yorùbá gbà àyà Yorùbá gbà orí gbogbo ọba Yorùbá gbà orí gbogbo ọba tó ṣe ń jẹ nílẹ̀ Yorùbá ṣùgbọ́n ẹ má fi violence má jẹ́ káwọn ọmọdé kan ìwà ọmọdé ká má fi ọmọdé bọ̀ ká má fi ọmọdé bọ̀ tó pé gbogbo ọmọdé máa ṣe nìyẹn tó máa ń wù wọ́n kán jà ká má jẹ́ kán jà only but fortunately we notice pé wọ́n respect them ọ̀gá professor tó pé teacher wọn so má jẹ́ kán jà táwọn bá ti jà kán tẹ̀ ṣe kò lè fail láíláí. Kódà bàbá níbi tí a bọ̀rọ̀ dé yìí ẹ ti sọ ipa àti ọkàn Aláàfin àná. Ibi tí mò ń bá bọ̀ nígbà àwọn ọba wa support wa sọ wọn ò gbà pé kán jáde síta kán máa sọ fún wọn. There are things that they can do now. Ó ti sọ̀kan. Bẹ́ẹ̀ni. Ibi 30, 40, 50 ọba bá jáde tán ṣe make a statement pé nǹkan táwọn wọ̀nyí àwọn ọmọ wọ̀nyí tán sákàtì wọn ṣe Yorùbá nìṣẹ́ Yorùbá àwa support yẹn àwa lọ bá wọn a mọ̀ pé torí gbogbo wa náà ṣe ń ṣe é ìfẹ́ kí Nàìjíríà government kó dá wọn lóhùn nǹkan tán béèrè. We shake the world. A kind of small statement, 1 page, 2 pages. We shake the entire world. Somebody, one day, ṣe kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ somebody. Nǹkan tó máa ṣẹlẹ̀ sí wọn. The other hand, aláwọn ọba mìíràn. Kì í ṣe pé kò wù wọ́n náà ṣùgbọ́n concerns wọ́n ti tì wọ́n sí ọ̀nà tó ti wà ọ̀dà. Baálẹ̀ táwọn Fúlàní wá tàn wá kí wọ́n ti gbé àdúgbò ẹ̀mí náà fẹ́ máa gbé màlúù mẹ́ta ìyàwó méjì fún ìkan ìfún ìyàwó ẹ̀ àdèmà báyìí nídìí láti wọ́ọ̀rì tó bá nígbà tó bá bímọ máa jẹ́ kó mọ̀
ní àkótán bàbá nípa rálì. Àkótán ni pé kí gbogbo ọmọ Yorùbá rẹ̀ ní jáde ká gba country wọ́n ní ẹ rẹ́dí o kéré o. and kì í ṣe pé a fẹ́ bá Nigerian government by the Nigerian people. We just want to tell the world that we're ready. And I want every town, every village in the Yoruba, local of that. And it must go on for the number of days. I will lead that class of one. But about it, and they'll continue until we shall pay at least. I didn't have pressure. That is all. And take courage, my Yoruba. Èèyàn kì í bẹ̀rù àwọn Fúlàní àwọn àwọn èèyàn wa bẹ̀rù ẹ̀ ń sá ẹ ò sá àwọn Fúlàní dá yín dúró lọ́nà kó wọn pàdé wọn stọọpù ìyàwó yín lọ́nà kó wọn rí ìpè wọn nípa kí ni ìbẹ̀rù kí ni ìdí ìbẹ̀rù tó ká kúkú yanjú ọ̀rọ̀ wa wá ṣàǹfọ̀rọ̀ láti lọ. Ẹ ṣé bàbá. Ẹ̀yin ọmọ Yorùbá nǹkan tó wà ń bẹ̀. Courage. We are no cowards. We are a strong nation. We are the largest black nation in the world. We are the most educated black people on earth. We are one of the most educated people, black or white, in this world. We are a strong nation. We are civilized people. But there's no need for it. The time for diplomacy is over. The time for courageous action is here. Yeah. And Baba 90 years. 90 years. God be with me. Courage. Action. God be with every single Yoruba man, woman, or child across the surface of the earth. The time has come. Yeah. Let us take what belongs to us and run with it. That is all. Thank you very much. Ṣé ti gbọ́? Ẹ lọ fọkàn balẹ̀. A máa ṣe rálì. Ẹ lọ fọkàn balẹ̀. Rálì máa dúró. Kò sí nǹkan tá a fi ní kò nínú Nàìjíríà torí pé Nàìjíríà ò lè work mọ́. Nàìjíríà ti Áfíríkà, Nàìjíríà ti dàrú. Kò yé bàbá Tinubu náà ti dàrú mọ́ bàbá Tinubu lójọ́ kan pàṣípàṣẹ ni. Ọdún mélòó la fẹ́ fi dúró tó kọ́ máa fi pàṣípàṣẹ ilé ayé wa. Bàbá Tinubu gan kò yé wọn mọ́ àwọn kan ló ń rúlù àwọn Fúlàní ló ń rúlù pẹ̀lú àwọn West ló ń rúlù. Òfin tí ọ̀rọ̀ táwọn Fúlàní bá sọ fún bàbá Tinubu pẹ̀lú àwọn West tó bá sọ fún wọn ló ń tẹ̀lé. Wọn ò ráyè títí wa so ẹ jẹ́ ká kángara wa kúrò nínú Nàìjíríà. Nàìjíríà ti expire láti 2014. 1914 amalgamation ti expire. Àìṣọ ọmọ Nàìjíríà wọn ọmọ Yorùbá ni wá. Yorùbá ni mí Yorùbá ni ràn mí ẹ jẹ́ á lọ. Ẹ jẹ́ ká relé ilé là ń lọ. Àgbẹ̀ kan òrókòrókò kó gbàgbé ilé. Ẹ ṣé o oníyan ẹ ṣé ọlọ́kà ẹ ṣé ẹ̀yin tó bá mi jẹ́ ẹ ṣé mo dúpẹ́ kó ìbínú brother mi Shakura sis ẹ ṣé mo dúpẹ́ brother mi Gani Olóyèdé ẹ ṣé mo dúpẹ́ o sister mi Olúwatóyìn Deborah ẹ ṣé mo dúpẹ́ o brother mi Masberia ẹ ṣé mo dúpẹ́ o brother mi Koiki Odua ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé gan o brother mi Akalamagbo TV ẹ ṣé mo dúpẹ́ o sister mi Àṣà àti Ṣe ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé gan thank you so much ẹ ṣé kú dìde o brother mi Káyọ̀dé Ọládìlélẹ̀ ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé gan o ẹ ṣé mo dúpẹ́ thank you so much oníyan ẹ ṣé ọlọ́kà ẹ ṣé ẹ̀yin tẹ́ bá mi jẹ́ ẹ ṣé mo dúpẹ́ ẹ kú àìbínú ẹ ṣé gan thank you a nípàdé ayọ̀ ẹ ṣé. She
Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo pinnu láti fìmọ̀ ṣọ̀kan fún ìlọsíwájú ìran Yorùbá. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọ̀kan ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, ìran Yorùbá, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà.